say time, biri láyé àtẹ́wọ́ lábala o mo bẹni tó kọ́ o jọ̀wọ́ lọ́mọ yẹn dájú o pàyàmọ́ ò lè yẹ. I've got one life to live, I've got a choice to make, I choose to live by it. Oh yeah, I've got one life to live, I've got a choice to make, I choose to live by it. Oh, you can never leave my glory, you can never tell my story. That is what God no worries. Oh, oh. so bá ṣíwájú mi débẹ̀, who loves to you? Don't mean say God did not do me better. Your time na my time, your time na your time. I will show up. So bá ṣíwájú mi débẹ̀, who loves to you? Don't mean say God did not do me better. My time na my time, my time, oh. your time na your time. Your time, your time. We will go. Bati bitaye no la vie kende. Sọ́ọ́rí pọ́ ọmọ lásìkò kejì ajá nìyẹn. Wọ́n dẹ̀ dábọ̀ yìí títí kò bá fi rẹ́dẹ̀rẹ́dẹ́ yí mi lára. Àgbà tí wọ́n mọ ìfi rẹ́dẹ̀rẹ́dẹ́ yí mi lára. Nígbà ọmọ lásán ìkejì ajá yìí. Ọmọ bá fọ́gá. Bó ṣe dá tó yìí. Fọ́gá. O ṣàfẹ́ kán fún wọn náà kó bẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Ẹjọ́ ta nìyẹn kó wọlé o. Káyọ̀dé ni mà. Ẹ máa wọlé o. Àbá mi. Àwọn àmọ́tọ́wọ́ lápolẹ̀. Pẹ̀lú àbá mi sálàfíà ni. Ẹ kú iṣẹ́ náà. Dádì náà ńkọ́? Wọ́n mà. Ṣé àwọn dádì má bínú jọ wọ́n máa ń fẹ́ bíi táyà plane àti trailer. Ṣẹ́rí ma, dáàdì mi ò ní opportunity fún láti máa fẹ́ táyà plane àbí ti trailer because ṣẹ́rí àdúgbò tá ń gbé àdúgbò yẹn ó critical gan. Àwọn bíi kẹ̀kẹ́ ọ̀kadà nǹkan ló máa ń gbà bẹ̀ mọ́tò gidi gangan ń gbà bẹ̀ àwọn mọ́tò ti gẹ̀ẹ́tì ẹ̀ mà àwọn pick up nǹkan yẹn wọ́n máa tún gbà náà yọ̀ǹda. Mú mi ẹ̀ wò ṣẹ́rí time òjò báyìí big problem ni. Gbogbo mi ibẹ̀ yẹn máa ń lùtẹ̀ ni. Bí àwọn lọ́kà ilẹ̀ yẹn ṣe máa ń rí ni. Mọ́mí ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. Òjò á máa jẹ látòrí sílì báyìí. Ẹ wá jókòó sórí bẹ́ẹ̀dì ẹ̀ á wá kó yín mọ́ra báyìí lórí bẹ́ẹ̀dì. Àbí omi yẹn á máa mú mattress á máa jù báyìí. Experience tó dáa ní gbogbo experience tó yàn gbàdúrà náà nìyẹn. Kéèké. Jókòó tí ẹ kó fẹ̀yìn tì. O láìkì olómi tútù. I'm mind man because aláyẹn pọ̀ ó kárí ìjà ìrìn ọmọ lálùbáríkà. Orí mo bẹ́ẹ̀ yọ kú oríire náà ju báyìí náà lọ. Oríire tí ẹ má ṣe ara yín fit ara yín gan pẹ̀lú ọkọ mi. Mo bọ̀ kí bẹ́ẹ̀ wá àpapọ̀ ẹ̀ sọ̀rọ̀. Olúwa ló ṣe pọ̀pọ̀ ẹ̀ sọ̀rọ̀. Baby, moving on nice okay. I'm telling you, Kemi tó pọ́n mi lé tó kí mi tó ṣe ọ̀yàyà sí mi. Káàdì mọ́bí ìbò ló náà mọ́bí mi ni wọ́n èmi ni mo pọ́pọ́ mi tí mo bá ṣe wọlé yẹn. Tiwa òun lé ọmọ ọlọ́mọ ni. Ara ọmọ mi mo ní kó jókòó dáadáa ni. Jókòó dáa kó fẹ́ yìí sí. Káyọ̀dé máa gbẹ́ bà wá fún ẹ́ńsà sómi tútù tó dáa. Ẹ ṣe gan màdá yìí. Pẹ̀lú ọkọ mi mò ń bọ̀. Káyọ̀dé mú kìlọ̀ fún ọkọ. Prevention is better than cure. Wọ́n máa pariwo weather for two. Weather for two kan ló di tẹnìkan sìn. Tèmi wo ló ń pariwo? Tiwa lórúkọ mi. Èmi ṣàmọ̀ pé tèmi ni èèwọ̀. Tèmi lèmi mo máa jẹ́. Táyé máa fi parí ò lè jẹ́ anybody. Èmi ni mo ní body and soul and your heart. Anybody lè máa pẹ̀lú nǹkan tó bá wọn, I don't care. Because you know how much I love you, mi ò lè fi ẹ́ ṣeré.
But you understand? You see, I need to correct you for something. We are not babies. Kì í ṣọmọ kékeré. Ó dẹ̀ mọ̀ wípé a kì í ṣọmọdé. Wọ́n sọ wípé preparation is better than cure. Ṣé igi lára wa ni? Tèmi ò kì í ṣe igi o. Mi ò ṣe igi and èèyàn tí mo bá love mo ṣe nífẹ̀ẹ́ ni mo lè bá ṣe orúkọ bẹ́ẹ̀ tí mi ò bá nífẹ̀ẹ́ báwo ni mi gan because ṣé o mọ̀ pé risk fẹ́mi náà ni and for the fact that I do it that way ó yẹ kó mọ̀ wípé assurance ni mò ń fún ẹ wípé I really want to spend the rest of my life with you. Yeah, ṣọmọ kékeré now. Kayode, this period is the worst period in my life. Kó má ṣe wípé nǹkan tí mo sọ pé a máa ṣe la máa padà ṣe. Kí ni mo gbọ́dọ̀ sọ yẹn? Ó kì í gbọ́ràn. Ó kì í gbọ́ràn. Do you know how many times mo ti wọ́n ẹ lórí ọ̀rọ̀ yìí? Mo sọ fún ẹ, mo ní pé o ò gbọ́dọ̀ mẹ́nubà wípé o fẹ́ ṣẹ́ oyún mọ́. O dẹ̀ tún sọ pé solution kan kíní kan. What is wrong with you now? Àtìgbà tá a ti discover ló ti ń sọ̀rọ̀ yìí. Be careful. Tèmi, be careful. Mo sọ fún ẹ. Okay, it's like you don't understand life. Jẹ́ kí n sáré expatiate nǹkan tó jẹ́ life fún ẹ. Ṣé orí ayé ta wà yìí? Àwọn èèyàn tó ń wá ọmọ wọ́n má pọ̀ mọ́ tí wọ́n dẹ̀ ní burúkú owó lọ́wọ́. Iye owó tó ti fi wá ọmọ láyè àwọn ọgbọ́n wọn lè ṣàkàwọ̀ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run wá jàjà fún wa lọ́fẹ̀ẹ́ ló fò. Tèmi ṣé wọ́n ti gbàgbé wípé ẹ̀bùn Ọlọ́run ní ètò ní èyí. You need to learn how to appreciate. Tó bá dé appreciate inú Ọlọ́run bò ní dùn. Inú mi dùn, wọ́n máa wò pé wẹ́n tí mo ṣoore fún tí kò appreciate ẹ̀. Okay, òun wo situation tá a wà ń sìn àbí òun wò wípé lówó lọ́wọ́ tá a máa fi take care ara wa dípò ọmọ. Come on man, ó kì í ṣe Ọlọ́run. Ṣé bí èmi la rí? Èmi la rí àmọ̀là. Everything máa change tó bá dọ̀la. Kí ló fẹ́ change Kayode? Ọlá wo ló fẹ́ change? Kí ló fẹ́ change lọ́la ju kó páàkì rẹ̀ kó lọ sí Amẹ́ríkà? Then wá sọ fún ẹ, o ò lè lọ sí anywhere. Bó ṣe wà yẹn tó bá máa travel bóyá láti inú yàrá ẹ̀ sí compound daddy ẹ̀ ni. Ìmú kókó, ìmú Pepsi. Ayé ìwọ tiẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ di. Gbẹ́gbẹ́nu òṣì mi ráyè tiẹ̀ àwọn ọ̀gá ẹ̀ nígbà ilé mi wá bá. Àwọn wèrè tó wà nídà. Ọ̀gá ọ̀bẹ̀rẹ̀ ní ọ̀gá. Ṣé mọ́ mi? Ẹ má bínú mọ́ mi. Àná mi àlejò náà ni mo gbà. Ẹ má bọ̀ ẹ kú ònú rẹ̀ ẹ wájú kó bá ẹ máa. Ṣé òwò wèrè? Mo fún ẹ lọ́mọdé tó ń pè mí lánàá ẹ̀. Kẹ́mi máa bọ̀ lápẹ́ abẹ́ pákó wèrè tó kan kálẹ̀ yìí. Kẹ́mi máa bọ̀ wọ́n ìjọ kí n jókòó lórí ìṣó ni. Ibi tá a ti ń ṣiṣẹ́ lélẹ́yìí mà. Wọ́n nǹkan tí mo fẹ́ wá ní ọmọ olórí fún òfò tó bí ó fọmọ tèmi lóyún. Ó tó kẹ́ bínú mà. Ó tó kẹ́ bínú. Ẹ jọ nítorí tó náà bá. Mo gbà pé mi ni mo dáràn. Èmi ni mo bí ọmọ tí ó fún lóyún. Ó wọ wèrè. Orí ẹ̀ ti dàrú. Inú wọ́n dùn pé ọmọ olórí burúkú tó bí ọmọ wá ṣàǹfààní. Ó fún ọmọ mi lóyún.
ṣé wá rí ọmọ èèyàn ọ̀pá àwèrè tó wà ní abẹ́ ẹ̀ tó fi gúngùnkúngùn yẹn èmi ni máa gé kú o bẹ́ẹ̀ ni mo sọ. ẹ wo mo ní ọ̀rọ̀ ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ òde sí òrí bẹ́ẹ̀ èèyàn tó bá rú àwọn ọmọdé wọ̀nyí tó sọ pé òun ò fẹ́ rí wọn bí ìgbà tẹ́ni ò fẹ́ lọ́mọ láyé ni. owó wèrè ni èmi ò tọrọ ọmọ olóyìn burúkú má ṣàǹfààní olóyìn burúkú lọmọ tiẹ̀ ṣáwọn ọmọ olóyìn burúkú lèèyàn máa tọrọ èmi tọrọ ọmọ olóríire ni ṣọwárí eléyìí ṣọrí tó ṣe yìí láyé ò ní gbàgbé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wàá jẹ ìyà ṣọlá àwọn eléṣọ́ tí ìjẹun yóò tó máa bó ẹ. bẹ́ẹ̀ ń bá tiẹ̀ kó ṣe gbé gàrí náà ni bí ọlọ́run bá ti ṣe bẹ́ẹ̀ ṣe wọ̀nyí náà tí n bá tá bẹ́ẹ̀ bá bá mi bá tí n bá pàdé yín lóde àti n bá kọnu sí ẹ̀kọ́ sí pápẹ́. mo gbé wàá tó sí mi. ẹ gbà mí. ó wọ wẹrẹ ni wàá tó sí èmi. ní tó fi ṣe yan. mo gbàgbé láyé mi o fàgẹ́nù máa tó sí mi níta wàá tó sí èmi ìwọ tí ṣe ń ráyè á tó sí èmi. ẹ má bínú mọ́ mi gbogbo ilé ẹ má bínú kòtò náà kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú kò sí ẹ̀dá tó máa ṣe láyé tí ò ní bínú pọ́pọ́ wọn nìyẹn ẹ wò ṣẹ́ ọmọdé ọmọ tí mo nífẹ̀ẹ́ sí mi gbogbo bí mo ṣe tó iná bí mi máa nà gbalaja nílé yín báyìí ni. nínú ètè mi wà lẹ́sẹ̀ tó bá wá sílẹ̀ mi tí mi bá fi àdá gé ọrùn ẹ kú òfòsọ́pọ̀ máa lè ní mi. mo mọ̀ pé ṣe ń bínú náà ni ẹ wo ikán ní òǹdí méjì kìíní ó bí. ó rè é mo fún ẹ. bẹ́ẹ̀ kọ́ máa ẹ máa gbọ́ mà nílé tiwa àwa máa ń ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ kí wọ́n ṣe ni ṣé ń gbọ́ mà ẹ tọ́jú ọmọdé ọmọ tí mo nífẹ̀ẹ́ sí dáadáa ni ẹ bá mi tọ́jú ẹ̀. nílé tèmi kọ́ wọ́n tí o bá tẹ̀lé mi tí mi bá gé ọrùn ẹja bó kọ sọpọ máa lè ní mi lọ́yà jókòó sí àwọn oníṣẹ́ àwọn oníjà ara mi yìí o àwọn ẹlẹ́bi àwọn ẹbí náà fà mí. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mọ́mí ẹ wò ẹ wò. Báwo ni kò lárí mọ́rin ṣùgbọ́n káàdì o ewu lòun ò tẹ́ nínú ọbẹ̀ àtìgbà tó ń lókè lè sí lọ́mọ aráyé kò gbogbo tó bá ṣe pé òun wà ń bíbà yìí nígbà tí ìyá ọmọbìnrin tó fún lóyún tó wá síbí ò bá rí bó ṣe yẹ̀yẹ́ mi torí mi mọ nǹkan tó gbé dání tó ń gbé wọn ọ̀rẹ́ ò yé mi rárá ó kàwé jáde ó ṣe gbọ́n nǹkan tí wọ́n ṣe ó tí ì níṣẹ́ lọ́wọ́ ó lọ ń gbé obìnrin káàkiri ó wá lọ kọ́ ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ fún lóyún kí ló fẹ́ fi bọ́ọ̀sì ṣe bí wọ́n sọ pé tí àwọn bá rẹ́dì lèèyàn máa ń rẹ́dì ni ṣe làákàyè tiẹ̀ ò sọ fún ẹni. tẹ́mi lóhùn dúró ok ìgbà wo ló jẹ́ kí ọ̀rọ̀ táwọn ará àdúgbò sọ sí mi lára ìgbà wo ló jẹ́ kó ṣe mọ́ mi lára ń sìn ipe ìran ará ilé ló mọ̀ ẹ́ àwọ̀ lárí àròwó ìgbà wo ni ọ̀rọ̀ òun ò ṣe mọ́ mi lára dáhùn ok ní báyìí ṣe kí ni ohun tó fẹ́ fi kó báyìí kí ni ohun tó fẹ́ fi kó ṣé o máa lọ sọ fún ìyá ẹ̀ sì pé kóun náà máa bọ̀ kó a máa dúró tiwa ń bí tẹ́mi bá ti ṣe táyàtọ̀ òun náà máa bá mi bomi sí i ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ lélẹ̀ yìí ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ òkè tí ẹ ti gbàgbé bò sí i ó gbà tó dórí gbà tó lọ́wọ́ ká ọ lérí dámi lóhùn èmi ò mọ mi mọ nǹkan tó fẹ́ ṣe o nítorí tọ́lọ́kọ́bọ̀ tá a rí mi àìsàn kò yẹ níjọ́ tá a bá mu gàrí nílé kò sẹ́ni tó mọ̀ pé gàrí la mu ìgbà wo làṣírí ò ní tú síta ní bá mi sọ̀rọ̀ òun ẹgbẹ́ ẹni bá dé yẹn o. ọ̀gá mo ní ṣe káyọ̀dé ṣe ṣáàtì láyún ni mo rò pọ́n ń díẹ̀ ojoojúmọ́ ayé ni làákà ìtẹ̀ ló ń kúrú sí ni kó ṣí pé báyìí mo ṣe bá aláyún ni. Ìfẹ́ òtítọ́ a máa fàyàrán ìṣòro. Ìfẹ́ òdodo a máa fàyàrán ìṣòro. Mo rí ẹ̀jọ́ ẹ̀ gan-an. Ẹ ṣe èmi náà gbádùn yín gan chief èmi rè ṣe o. Wọ́n gan kọ́. Ẹ ṣe gan. Olùjẹ́ ò bá yín sìn. Anytime tí wọ́n bá pè mí mo wà available. Ok owó báìkì àbí àwọn báìkì tí ẹ máa gbé nítorí down the road ni mo ń lọ. Ẹ ṣe. Ó báìkì kan ó ti fẹ́ fún ẹni yẹn. Sá.
ó ti fẹ́ fún mi. Owó tẹ fẹ́ fún mi. Bẹ́ẹ̀ni. Ní 2000. Yes now. Kí ló ṣẹlẹ̀? Abẹ́ ṣì. Ló ṣe ẹ̀lọ́ wà lọ́dà. Ẹ lọ kí ló tó bẹ̀rẹ̀ mú kí lọ́dún lọ. Ṣáyà wèrè sá. Lórí. Ṣé kò rẹ̀ ni? Kò rẹ̀ mí kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin gbé mi mọ́jú 3 good rounds. Àti alẹ́ àná sí àárọ̀ yìí ẹ wá fẹ́ mi ní 2000. Ẹ jẹ́ ṣé kí n fi ra bisikíìtì nàbí kí n fi ra sweet. Sọ́kùn àbò kéré. Ó pọ̀ pẹ̀lú ìgbà tí mo tiẹ̀ rí mo rò pé bóyá bẹ ṣe gbé bẹ́ẹ̀ ó tún jẹ́ funfun nẹ́nẹ́ mo tún rò pé at least tó bá tiẹ̀ jẹ́ bí wá bí 200k àbí 100,000 lẹ wá fẹ́ mi ní 2000 ṣé yà wèrè ni. Ní sùúrù mọ́tò tó rí mọ́tò ọ̀gá mi ni driver ni mí náà. Yes. Ẹ gbà mí abẹ́ mi jóná dra driver ni mí. Tèmi ta. Aládùúgbò ẹ̀ tuntun ọlọ́run. Ẹ ṣeré ni ẹ máa fẹ́ mi lọ́wọ́ mi lẹ́yìn ṣé àbọ̀ pé ó tiẹ̀ dá kátẹ̀ sọ pé ẹ tiẹ̀ mú 50,000 wá ná. Ọmọ kí ni mo ṣe kí ni mo rà? Ó ti yé mi. Mo dárò. Àǹtí kí ló ṣẹlẹ̀? Ẹ bá mi bẹ tuntun ọlọ́run. Ẹ gbọ́ àmọ́ àlọ́ ọlọ́run bẹ́ẹ̀. Àǹtí kí ló ṣẹlẹ̀? Ó tiẹ̀ dá. Ẹ bá mi bẹ̀rẹ̀. Àbí wèrè ní ṣe bẹ́ẹ̀ mi lọ́bẹ̀rẹ̀. Kí lẹ́yìn náà ṣe? Ẹdí sùúrù tó bá jẹ́ fámìlì yín àbí bàbá ẹ bá mi sọ fún. Báwo ló ṣe máa gbòmí bó ṣe gbòmí tó máa fún mi ní 2000 ṣé kí fi ra bisikíìtì ní àbí kí fi ra sweet. Pẹ̀lú adúrú mọ́tò tẹ gbé àṣà láwìn ni. Ẹ wo kò tiẹ̀ ní. Má ṣe báyìí jọ. Torí ọlọ́run jọ. Torí ọlọ́run má jọ ọlọ́run. Torí ọlọ́run jọ. Aládùúgbò ọ̀fẹ́ rẹ̀ kù mí. Tina kọ́ nìyẹn. Tina ẹ̀rù. Tina ọmọ ta pàdé ní club ni. Á ní ọ̀rẹ́ mi. Kí ló ṣẹlẹ̀ ni? Oríṣiríṣi. Dúró náà mò ń bọ̀ jẹ́ kí lọ bá wọn. Wọ́n bí jọ. Níbo ló ń lọ gan-an? Ọ̀rẹ́ mi ni mo fẹ́ lọ làwọn náà ó gbọ́ngàn tó. Ọ̀rẹ́ mi, ṣé tí ń dun ẹ̀ ni? Ọ̀rẹ́ tí yẹ pé ó embarrass rẹ̀ wípé wọ́n gbóhùn mọ́jú, wọ́n fún òun ní 2000. Irú ènìyàn ni wọ́n fẹ́ lọ bá. Ló fẹ́ tirẹ̀ lọ bá. Imagine you. Wọ́n nà. O mọ̀? Jọ ṣé ta bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, ṣé ìdùnnú wa ni? Ní ká ọmọ embarrass ara. Ó embarrass rẹ̀ láàárọ̀ kùtùkùtù Monday. Báwo ni má rí ṣáàlẹ̀ ká máa lọ? Jọ o, èmi ò fẹ́ rọrùn oṣù bẹ́ẹ̀ yẹn o. Ọkùnrin àjẹ́ ìwẹ̀rẹ̀ ní. Má ṣe báyìí náà. Torí ọ̀rọ̀ mọ́tò ọ̀gá ni. Mọ́tò ọ̀gá ni jọ. Torí ọlọ́run. Mọ́tò ọ̀gá ni jọ. Ẹ má wọrí. Ṣé nílẹ̀ ní ìfowópamọ́ yìí mo máa gbé ẹ ní láti rí bó ṣe display fún máa yìí mo display fún tó jẹ́ pé ó kú díẹ̀ kí n tẹ̀ gbá gbọ́ aṣọ àti bàtà lọ́wọ́ ẹ̀ tí ò bá ṣe àwọn ará àdúgbò tó intervene. Ó máa yà mí lẹ́nu bọ́ ní sùúrù ṣé kò ipò ti fa wàhálà ṣá torí mi trust ẹ o ti lè bọ́ṣọ lẹ́ǹsìn kó máa fi pátá àti bra nìkan jà. wèrè ni ẹ mi ò tiẹ̀ ṣe gbogbo ìyá náà even do other one. But the little one wey I do for am himself know say kaki no be leather mo ṣàkó bí 20,000 délé ṣàmùdẹ̀ fún kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ pé kó máa bó ṣì lọ. 20,000 náà ṣì wà òkè. kí ló wà òkè ọdẹ ó sì sọ pé ó wà òkè náà jọ kí ló wà òkè ọ̀rẹ́ ń ṣòṣò dẹ̀ sọ pé ó wà òkè náà wá ń bìbà ìwọ ní problem ó ní problem gidi gan o ó yẹ kó jókòó kó dárú ara ẹ̀ pa kó máa rò pé ṣé kò yẹ pé ilé ayé ti ń ṣí ẹ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ because lẹ́nujọ́ mẹ́ta yìí nínú kó gba pátá ń di ẹ̀ kó máa fún ẹ ní pátá ẹ̀ mọ́ nínú kó gbowó lọ́wọ́ ẹ̀ kó tún lu jìbìtì kínní iná tá à ń wí iná tó mọ̀ ń jẹ iná o wọ́n á tún gbà ó tún wá dé ìsìn ní she no give me nìkan he no give me pẹ̀sẹ̀ àdè kíríkà 20,000 naira gbọ́tẹ́ nínú ẹ̀dẹ̀ ìdùn ọ̀nà lè ṣe wúrà òkè náà wúrà òkè náà èmi tí mo jẹ́ ìyá yín nínú ilé yìí àti Sunday ni mi ò ti jáde pọ̀ mo wà òkè. tí ẹ mú kọ́ bíbi tó dé yẹn ó tí ẹ rí ṣé o rí pé wá sọ pé mi mo ní problem àbí ìwọ gangan ló ní problem ìwọ tó ti kúrò nínú ilé yìí láti Sunday àti èmi tí mo ti ẹ̀ rí bí lọ ló wá lé mi ní problem bàbá ńlá bad luck kì í ṣe owó ń wọlé owó orí burúkú wọn ló wọlé abẹ́ ń tara ayé àti wèrè kan ó ní èèyàn kan ní láti ṣe ìwọ gangan ló ní problem èmi ṣàṣírí mi kan lọ. arìndìn. ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ ọkọ mi ló ń pè mí ẹ jọ̀ọ́. ẹ lú ọkọ mi olówó orí mi. mo wà okay. ṣé àwọn pictures tí mo send tiẹ̀ baby mo ti miss ẹ ni ó mọ̀ pé ti over 3 months nísìnyí tó ti lọ ara mi wà lọ́nà náà. má dá wọn lọ wọ́n ń play ludo ni tán wá ti ń play ludo bọ́n yẹn máa ń bára wọn ṣeré ni. èmi ló next o ọkọ mi no wàhálà mo ti gbọ́ ẹ all right darling bye. ẹ jọ̀ọ́
kí ni ìṣòro ayé yín ìlò ha yín lẹ́nu tẹ̀ ń dún mo fẹsẹ̀ gúngo kí ibẹ̀ má ṣẹ̀jẹ̀ tó o ṣe nǹkan kan. kí ló ṣẹlẹ̀. tí ìrè láàyè o 3 months ìwọ tó ṣì rún lánàá. ọ̀rẹ́ kí ló wá kàn yín bẹ́ẹ̀ ṣé ẹ máa kà fún mi. ó ti yé mi. ẹ jọ̀ọ́ èmi mo lára mi. aláyé má pàkàdà ara ìgbà o. orí burúkú bá tún sẹ́ńdà. ṣebí na person boy olóṣèlú ní ọ̀hún. àti ìparọ́ time wait for nobody here. èmi náà àwọn èèyàn ìwọ ní gbèrè lélẹ́yìn àwọn olóṣì lélẹ̀ ó sì lọ bó eré ní size kólóbó. ìfẹ́ gidi kì í ṣẹ̀tàn ìfẹ́ gidi èyí ṣẹ̀tàn. Káyọ̀dé kí ló sọ fún mi fún yẹn kí ló sọ fún mi tell me what are you telling me okay you want to leave me abi. ó fẹ́ fi mí lẹ̀ kémi nìkan á máa dá gbogbo wàhálà yẹn ṣe lẹ́yìn tí mo lóyún fún ẹ tán ó ṣe wàá mọ̀ ipò fẹ́ travel Káyọ̀dé you are going nowhere I swear that o lọ sí anywhere jẹ́ wá sọ fún ẹ o tó bá wà opportune láti kúrò ní Nàìjíríà tó wọ plane I swear plane yẹn máa já ni tí plane yẹn bá wá já bóyá orí àánú gbà tó bá dé òun wọn máa deport ẹ I swear. àwọn ìgbà ìpínlẹ̀ tí ìdá olùdíje ọlọ́wọ́ sí pé fúlàmù lè jọ mú bẹ́ẹ̀ ni olùjọ́ tó lọ ìwọ nínú olùjọ́. Káyọ̀dé jẹ́ kí n wá sọ fún ẹ the only solution tó ní ni pé kémi àti ẹjọ́ lọ tàbí kó má gbọ́ èmi ni mo mọ ọkọ tó ń dùn mí èmi ni mo mọ ọkọ tó ń dùn mí jáde kí ni Káyọ̀dé bíbá ẹ̀ láti máa yanjú ẹ̀ ó lọ sí anywhere ta ló fẹ́ fi sílẹ̀ ok àwọn tó wà bíbá ta lẹ bí ẹ̀ bíbá who is your family jẹ́ wá sọ fún ẹ I care I don't care mo mọ anybody níṣẹ́ bíbá kí ni tèmi o fẹ́ fi mí sílẹ̀ kí wàá máa bẹ́ẹ̀ rẹ́rìn àbí kí máa bẹ́ẹ̀ fẹ́ yín tó o fẹ́ fi mí sílẹ̀ kò jọ ara ò lọ sí anywhere ibo ló ń lọ kó tètè dúró kó máa sọ pé ò lọ máa sọ bẹ́ẹ̀ kí máa gbọ́ ipò lọ sí anywhere máa sọ fún mi pé ò lọ sí anywhere ibo ló ń lọ ò lọ sí anywhere pẹ̀lú oyún inú màá máa da tọ́ màá máa da gbé ò lọ sí anywhere. tẹ̀ ń ṣínà máa pè náà ń ṣàmọ́ pé màá fún un. mo ṣàyẹ mi ṣe bísíǹsì tí ò lówó lórí o. dáàbì ti di ó ti bèrè ní kí ló sọ. èmi ò mọ o. àwọn ṣe máa náà mọ̀ pé ó ti bèrè ní báwo ló ń ṣe báyìí. ó dáa mo wò bóyá wọ́n béèrè ní àbí wọn béèrè ní mo wò rẹ̀ wá. mo ju owó lọ yín. dáàbì ló ṣe. eyín kan. a mánéèjì ẹ̀ máa ń yẹ ilé kan. irọ́ tí mo bọ́ ọ̀pá ju kí n mọ̀ mánéèjì owó lọ. irọ́ mélòó wọn pa ń jàǹbọ̀ ọ́fíìsì tán bá dúró owó. yìí máa ń yẹ jù má dùn ún lọ. fẹ̀yìn kan kún. tí máa wọlé máa padà fún un. ó dáa ó máa tó ṣẹlẹ̀ wọ́n ti béèrè ẹ mo dẹ̀ ti bẹ́ẹ̀ parọ́ wípé o wà nù ilé wípé ò ń sùn. èmi ò parọ́ wọn mọ́. ọlọ́run fẹ́ràn mi ni wo ẹ̀yìn kan yìí kù etí méjì ọwọ́ méjì ni o ní parọ́ jẹun ni. kódà dúpẹ́. owó tẹ bẹ̀rẹ̀ ni. kódà ẹni tó lówó tó ti pè mí lórí aago ẹ̀sìn náà ní tó wẹ̀ ọ́. àdúpẹ́ dà nígbà tẹ́mi ò bá ṣe fún yín ṣáláàtà wọn fẹ́ ṣòro fún mi láti ẹ̀ tó ṣòro aráàta adẹ́kọ̀ọ́ ṣe ti lé náà ọ̀rọ̀ tẹ́tẹ̀ ní ẹ fẹ́ bá mi sọ pọ̀. nípa ọ̀dásùndájì náà ti. ilẹ̀ jàre èyí ni pé wọ́n wà nílé. wọ́n wà nílé inú rúùmù ẹ̀ ló sùn látàárọ̀. gba ọlẹ dé. ó ṣe díẹ̀ náà. kí ni wọ́n máa ṣe fún mi kí wọ́n tó jáde láàárọ̀ yìí. dáàdi mo rò pé kí n bá yín gẹ́ẹ̀tì snacks ni. ara ń tàn wí ni ń tàn sọ ní tó jẹ́ aṣọ. ó jẹ́ ẹ má wọ ipò snacks nàìjíríà ni ètò ìmọ̀ àlọ́ lọ fún mi ìjẹta wọ kitchen kó lọ ṣe oúnjẹ gidi fún mi. no go
sáré lọ ṣe nǹkan tó máa lọ́ọ́ bí tó fẹ́ lọ. Ọ̀gá oyin. Hello. Káyọ̀dé. Báwo ni o gbẹ? Ṣiṣẹ́ ń yá. Lókè, ẹ kí ló dé tó péyàwó ẹ̀? Yẹ kó pé ó ṣì wá bá mi bí lánàá. Ó ṣì wá síbí lánàá. Ẹ wọ́n pé kẹjọ sọ̀rọ̀ jẹ́ kó gbóhùn ẹ̀. Gbọ́dọ̀ mo sọ fún ẹ, jẹ́ kó gbóhùn ẹ̀. Ẹ máa wò ó gbọ́. Sọ́rí lókè, wọ́n tí wọ́n bá lọ síbi kan, wọ́n máa ń kọjú mọ́ wọn. Ìlú tí wọ́n bá wà, tí ò níyà, tí ò ní bàbá, tí ò nẹ́bí àbí ìran kankan bẹ̀, kí lẹ́nu yẹn máa ní? A ní wà. Ó gbọ́, á dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀, á ní tẹríba fún everybody. Má kọjá iye ẹran tí ọmọ ẹni tó ṣe, that is my call. Ó mọ bó ti fi lé sí o. Okay? It's alright. Okay. Ẹ jẹ́ fẹ́lẹ̀. Ìgbà ló máa tún pè mí. Ìrọ̀lẹ́ ọ̀la. Okay, mo ti sọ báyìí. Tiwa, ṣòro gbé ayé ẹ̀ báyìí. Wọ́n ní ẹni awí fún ọba gé ó gbọ́, ẹni àsọ̀rọ̀ fún ọba gé ó gbà. Awíwí afọ̀fọ̀fọ̀, àwí ìgbọ́, tọ́wọ́n bá ti wà tẹ́tí inú ẹ̀ bá ti di àti tòde, irú tó máa ń ṣẹlẹ̀ sírú wọn rè. Ṣé mi ò pẹ́ lọ́sàn-án mi ìpè ẹ́ lóru? Mo ní ọmọ oníṣòkòtò tí ń rìn yìí. Ọmọ oníṣòkòtò tí ń rìn ìdẹ̀yìn lẹ́yìn onírárá oníhòndó lọ́ọ̀fù. Onífẹ́ ayé ò máa jẹ̀fẹ́ mọ̀, owó láyé ń ta sí báyìí, lẹ́yìn owó báyìí ló tún kù. Kò sẹ́ni tó ráyà ń lọ́ọ̀fù mọ́. Torí lọ́ọ̀fù tó bá pọ̀ lápọ̀ jù báyìí sí, ó máa ń múyàn lọ sọ́run ní ọ̀sán gangan. A dẹ̀ sọ fún ìwọ ọmọ yìí. Oníkáyọ̀dé ń lọ lóyìnbó. Àtẹ̀kù tó bá lọ ayé wa tún bẹ́tà. A bẹ̀rẹ̀ sí ní rí gbà lọ́tún lọ́sì, àṣerọ́ ni. Àgbà tó ti lọ sí, ìjọ ògúrò ẹ̀ mọ̀. Alọ́lárí àmàlábọ̀ Káyọ̀dé ò bá wálé mọ̀. Àwa wí tó wá lóyún burúkú yìí, ó máa gbé sínú. Kò ṣe ń lé mi o. Sọ́rí tó lè gbẹ́ láyè bó ṣe lè dúró nú lé mi, òun ni pé tó bá ṣe tán láti yọ oyún burúkú tó wà nínú èyíká yọ́ dànù. Mami. Ẹ ọmọ. Ẹni kì í yọ orí oṣù mẹ́jọ. Mami ẹjọ́. Ẹ jẹ́jọ́ bàdúgbẹ́ nìkúnlẹ̀ jọ. Ó lóyún oṣù mẹ́jọ. Kí ló fi ń ṣèyàn? Wọ́n ń ṣe oṣù mẹ́sàn-án. Sọ́rí oògùn kan wà tí n bá ti fún ẹ. Poro tó bá yà á dàbẹ̀ ń kó fẹ́ yàgbẹ́ ni. Ó máa yàgbé, ó máa jù síta báyìí. Ó bá dẹ̀ ti jù síta ẹni kan ráàpù ẹ̀ wéréwéré báyìí ká lọ jù sórí àkìtàn ni ẹni tó nídìí ọmọ àgbẹ̀. Ṣé tó bẹ́ẹ̀ ni? Ó lè kú. Ó ti yẹ èèyàn ń ṣẹ́yìn oṣù mẹ́jọ kó kú. Wọ́n ṣe oṣù mẹ́sàn-án gan wọn ò kú. Wo bó bá tún ṣe oyún yẹn tán, ó bá dijọ́ kejì wo tún lè bá ọkùnrin ṣeré pọ̀ tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. Ó ṣe wá le tó bẹ́ẹ̀. Oyún ṣíṣẹ́ lè wá pọ́nlé bẹ́ẹ̀ lórí ẹ̀kẹ́ wọn kú. Àfàwọn tó bá mọ̀ wé ẹ̀ mí mọ̀ wé mo tún mọ̀ wé bẹ̀ ó lè kú. Ṣẹ́yún ni mo mọ̀. Mami ẹjọ́. Ọmọ níbẹ̀ lẹ́bẹ̀ ká. Mami máa sọ̀ láyọ̀. Níbo? Èèwọ̀ ò sọ lẹ́yìn láyọ̀. Ṣé ọmọ pọ́nmọ náà yọ lórí burúkú ọmọ ni? Ọmọ tí ẹ bá ti wà nínú oyún ẹ̀ tó bá ti gbójú èèyàn bá ti ń ráre báyìí tí bàbá ọmọ ti sá lọ kó mọ pọ́nmọ yẹn orí burúkú ló yàn. Torí tí ò bá yan orí burúkú bá kó yọ oríire ló yàn látòdì ọ̀run wáyé. Bàbá ò ní sá lọ, bàbá ẹ̀ máa dúró dòpin tó máa gbà ló máa fún. Ṣé ó tó ti lè sá lọ yẹn àpẹẹrẹ pọ́nmọ yẹn olórí burúkú ni kó jẹ́ ká tètè yọ dànù mí ìfọlórí burúkú lé mi. Mami ẹjọ́. Kò ṣẹ́yún fáínà tó bá sọ mọ̀ pé ò ṣẹ́yún jáde nínú lé mi ìfọlórí burúkú gbélé pọ̀ tèmi ò jẹ lọ. Mami ẹni kí n máa lọ. Wà á máa lọ ní o. Ẹni kí n kúrò nílé yìí. Bẹ́ẹ̀ni tó bá ti lè ṣẹ́yún. Ó dá mami. Màá kúrò nílé yìí. Àtìgbà tí mo kú ti wà nílé yìí. Mo ò ní sinmi. Abẹ́rẹ́ yìí rẹ̀. Òun àná lè ṣẹ́ mi fún ẹ lóúnjẹ ní àbọ̀ òfin jẹun wo tún sun bẹ́ẹ̀ di olórí burúkú. Ìgbádùn wo ló wá kù tó fẹ́? Ìgbádùn wo ló tún kù? Orí burúkú dẹ̀ ló kù. Ẹ kọ́ ọmọ olórí burúkú jáde ẹnu lẹ́nu. Bí ìgbà bímọ rárá ó bẹ́ẹ̀ gbà nígbà tó bá kú tó ń bá máa pará àdúgbò, wọ́n á gbé mi jáde.
má ṣàǹfààní ọmọ ó yọ ọmọ àdìwálé. Nǹkan tí mọ́mí ṣe yẹn náà ó kù díẹ̀ káàtó. Torí olóyún wọ́n wá lé ẹ síta wọ́n tún ní kó lọ ṣẹ́yún. Ibo náà fẹ́ kó lọ. Èmi tiẹ̀ ní suggestion kan bóyá nǹkan tí mo ń sí ẹ̀sọ́ yẹn náà ló máa padà ṣe o. Kó ṣẹ́yún. Oyún oṣù 8. Ní kí ni kí ló ń pè lé 8 àbí kò kí n ṣe 8 9 months lóyún máa ń dé èmi fún mo yẹ jókòó yìí oyún 9 months mo yọ dànù nítorí mi ti ready. No time. Ọlọ́run client pọ̀ gan. Gidi. Ẹ wo ẹ má worry ọ̀rẹ́ mi kò ń ṣe irú èèyàn tó ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ understand ẹ filẹ̀. Ó ti yé mi. Meanwhile ibi báyìí ló máa gbé àbí àjọ máa gbé. Àbí ojú ló ń rojú ṣàánú ibo ló fẹ́ lọ pẹ̀lú condition yẹn. Ìyá baby ṣebí wọ́n lọ ra foodstuff last sínú ilé. Kò tún bí mi lè request mi níyà yẹn mi ni mo ra. Ṣùgbọ́n nǹkan ó máa ní láti lọ kó kúrò ní kitchen kó kó sínú yàrá ẹ̀. Torí àwọn eku yẹn kọ́ máa lọ jẹun ṣó yẹ. Mo máa ń jẹ kitchen. Bóyá máa rí gangan nìyẹn. Ẹ fẹ́ lọ kó foodstuff. Ẹ pẹ̀lẹ́. Hello inú yàrá mi ló kẹ́rù sí. Ó máa kó kúrò torí kò sí space mi dẹ̀ ṣe fẹ́ rẹ́rù sí ṣàyẹ yẹn ò lè gbà ẹ́ àdàkọ lọ páàkì ẹ̀. Ó ti yé mi ṣebí ká ti kẹ́rù ni. Kẹ́kọ̀ọ́ ni o. A máa lọ kó yá ìwọ náà. Pẹ̀lẹ́. Ẹran ti ra foodstuff náà sílé o. Àfà ṣé o máa tẹ̀lé wa jáde la ok sorry ó ti yé mi. Ara yín máa balẹ̀. Kí ni yábèjì ẹ pẹ̀lẹ́. Ava, this one, she no go follow us go out this night. He go go. I even get one client, they call her Sharafadin. I will carry and give her a go. Mo client. Ewo. Kẹ́hìndé Adéyẹmí. Sharafa mo máa like wọn. Àti bí báyìí lọ máa ti lò wọ́n ní kò ní confuse gbogbo wájú ẹ̀yin ni ó kọ́ máa gọ̀dí sẹ́yìn báyìí. Máa fún ní customer ní Sharafadin. Hello? 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 Ta ló ń sọ̀rọ̀? Káyọ̀dé? Hello Káyọ̀dé? Mi ò dẹ̀ ní káàdì sí i mi ò bá ní kí n tún pè padà èèyàn gan lè pe nọ́mbà yẹn gan kó má lọ. Tiwa Fọlákẹ́ Tiwa ibi báyìí ló wà. Ọmọ yín ké nu ilé náà. Ọmọ mi ń ké. Ó bá dẹ̀ ti bá mi gbé. Mo ní kí n wá pè ẹ́ náà ni kí ló wá ń ṣe ń bí báyìí. Wo Káyọ̀dé ló pè mí láti jọjọ́ ẹ̀ tí kò pè mí tó máa tún pè mí lénìí bóyá network ló cut ni o bóyá òun ló drop ẹ̀ mo ò mọ̀ mo ò dẹ̀ ní card lórí fóònù tí màá fi pè é. Pé Káyọ̀dé lè pè é. Ó ga ṣàlù àtẹ́ǹtì. Pẹ̀lẹ́. Can we pray now? Okay, darling. Bismillahirrahmanirrahim. Amen. May Almighty Allah bless this food. Amen. One more spoon, please. Kí ló fẹ́ fi spoon ṣe? I'm going to put you on the cross. No. Sweetheart. Yes, sir. Ṣé ìwọ mọ̀ wípé èmi àti ẹ á ti di ẹyọ kan? Yes. Ṣé spoon yìí? Òun èmi àti ẹ la máa fi bẹ̀rẹ̀ oúnjẹ yìí láti máa fi parí. Okay? Okay, my darling. So, ready to eat now. Ladies first. Yeah. My food. Oh, okay. Mm-hmm. Okay. Kí n tó gbàgbé,
mo rántí ọ̀rọ̀ kan tó sọ fún mi tó ní wípé èèyàn kan sọ pé Ọ̀yọ́ ló wà. Yes. I'll tell you the meaning. Okay. Ṣorí ìtumọ̀ nǹkan tó sọ yẹn òun ni wípé you are on your own. Of course. And I'm telling you to your face now, you will never be on your own without me. We'll be together forever. By the special grace of God. Amen. And mo tún wá ń sọ fún ẹ wípé tèmi Yes, sir. tí Ọlọ́run bá pa ayé rẹ tó bá fi mí sí paradise without you, I won't be comfortable. Ó máa dàbí ẹni wípé inú iná ni mo wà ní. Don't mean it. Yes. And tó bá fi mí sínú iná, tí n bá rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi nínú iná yẹn, ó máa dàbí ìgbà tó jẹ́ wípé inú ọgbà ìdẹ̀ra ni mo wà ní. Babe, a day without you is like a waste. Seriously? Yeah. I love you and I can't compare you with nothing. And I promise to be with you forever. Come, love. I do. I love you more than you do. Yeah, I love you more than you do. I love you more, baby. Eat. Be careful, water. Irọ́ ni kí ló ṣẹlẹ̀? Babe, the guy don send the money o. Which guy be that? That guy wey give me yesterday night. Nah, òun ló ń sọ̀rọ̀ ẹ̀. Abúlé ṣòwò náà àwọn èlé ní stupid money. Owó tó ń dẹ́rù bò lòṣì. Àgbàná gan ò lè ná tán. 200,000 ló send. 200k. Wàláì. Olúwa ò ṣe mo bá ẹ yọ. O ṣe. Hello, o máa fún mi 50 bẹ́ẹ̀. Èwo ni 50k? Ṣé ìwọ lọ́rùn ni? Àbí òun 50k tó tún fẹ́ gbà mí owó ṣó wá òkè? Wèrè ni wọ́n ò rún mi. Bọ̀ ó mọ bí mo ṣe package ẹ̀ ṣá. Mo package ẹ̀ mo ní ọmọ kan ń bọ̀. Ọmọ yẹn máa ṣeré fún ọmọ á fẹ́rẹ́ balẹ̀ ayé ẹ̀ jẹ́. Ọmọ tó yẹ pé ó tún nídìí ó ní gbogbo ẹ̀ ó tún níwà. Abẹ́ ọ̀rọ̀ ṣó mọ̀ nǹkan owó yẹn pọ̀. Ó ti pọ̀ gbàgbé ẹ̀. Sọ 40,000 jẹ́ fún ẹ 10 tó kù. Ó dáa 40,000 ẹ̀ náà mo máa fún ẹ tẹ́lẹ̀. In fact 20k mo fẹ́ fún ẹ náà tẹ́lẹ̀ bọ̀. Kò ní jẹ́ kí n mú account number yẹn kí n transfer. Ṣé dáadáa o. Mú pé account details ẹ jọ. Màsáyé lo 7. Mo gbọ́ tẹ̀ sọ owó kan sí 200,000. Láìjọ ṣe mo lè rí bí 5,000. 5,000 naira. Ọwọ́ márùn-ún. 5,000. Mo fẹ́ fi ra àwọn nǹkan tí ọmọ mi nídìí ní. Màbẹ́rẹ̀ Ọlọ́run 5,000. Wá aṣọ mọ̀ pé ó yà wèrè gan ṣá. Ṣé mọ àtijọ́ tó ti bímọ tọ́mọ ẹ ti dàgbà tó yẹn tó ṣì ń jókòó sínú ilé òun kó aṣọ sáré òde òun gbé scarf sórí bí ọmọ ọ̀dọ̀ bí SU. Ọ̀rẹ́ mi lè ń dọ̀ lára. Wà láìtàláì. Sí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Ọmọ fine. Àwa ń bẹ́lẹ̀ gbẹ́ ní station o tún ní flat tummy kò dàbá wà báyìí. Ìyàtọ̀ àti títún gbogbo kùn ó fine báyìí wá. Máma kórè Ọlọ́run mọ́ra o. Ọ̀rẹ́ mi, don't be keeping òrè Ọlọ́run to yourself. Gbégbó kí ní ìyáde kò ṣe kí ni kò ṣeré kò gbé ó já wèrè ni. Ó dáa ṣẹ́ẹ̀ṣì lè rówó yẹn fún mi. A lè rí kí ló ń ṣe ẹ̀ aláàlérí kankan ṣe ń gbá. Ṣé o mọ nǹkan èmi tẹ̀ ní mo ní solution fún ẹ lálẹ́ ìwà lọ́wọ́ bomb shot tí gbogbo ẹ̀yìn díẹ̀ bàbá show báyìí pẹ̀lú crop top bẹ́ẹ̀ ni wàá show gbogbo o tún ní flat orí mi tèmi nìkan wàá wá pa gbogbo ẹ̀ mọ́ àbọ̀ sí gbòòrò mo promise ẹ pé màá fún ẹ kíláàsì máa fún ẹ ní 100 bay lálẹ́ yìí ó ṣe ẹ bóyá kó lọ lágbẹ̀ẹ́ tọmọ ìyá. Máa sọ bàbá ìlú wèrè ẹ you no go do you go do o if you no do make you pack your load 50 shingban I no get mo ló ń po mo láhùn gan o ẹṣin national theatre òun ni mí mi ò lówó tí máa fún ẹ. wo kí ló sọ pé ó ṣẹlẹ̀ jàre sísá. ó jẹ́ máa yọrọ ẹ lẹ́nu alágẹmọ ti bí wọn àìmọ̀ ẹgbẹ́ òkú sanwó ẹ̀ àǹtí mi. tó bá bínú ó tó bẹ́ẹ̀ kó dà ó jù bẹ́ẹ̀ lọ. nídàkejì kò yẹ ká bínú bórí ṣe dání o lọ́mọ tí ò pé méjì lọ́wọ́ yín ẹ dẹ̀ lé síta bẹ́ẹ̀ yẹn ẹ̀ tí ẹ wá. of correction èmi kọ́ mo lè jáde òun ló jáde fún rẹ̀ ohun tó dẹ̀ fẹ́ ṣe ó ti yóò fúnra rẹ̀ so kí wá ní kí n ṣe èèyàn tó rúró bímọ kó dẹ̀ parẹ́ ẹ̀ dànù àti òbímọ ń gbélé ayé o. àǹtí mi ṣe rí ijọ́ tí mo rí tiwa
àánú ṣe mí kódà ọmọ tó gbé dání ó ti dàgbà kò rí ìtọ́jú. ọlọ́run á dá wọn sí. àǹtí mi ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ jẹ́ kí tiwa padà máa bọ̀ nílé. àǹtí mi nílé mi mo ní nílé bo. àǹtí mi yìí ni mo bá sọ̀rọ̀. àǹtí mi àǹtí mi. àǹgbà mi ti dẹ́ ẹ lóhùn yóò yẹ kó mọ̀ pé mi ìgbà ni. ṣé ó lè gbé lọ́dọ̀ mi. yẹn dá ìbọ́dọ̀ ẹni ó ti wà pa bẹ́ẹ̀. The biscuits are gone. The baby nice one. Big mom is beating you now. Say hello to her. Hi ma. Tiwa. Nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó. Tí ọmọ kékeré bá gun àkàbà 12 papọ̀. Ó ṣeé ṣe kó má rí o. Tiwa. Mo ti lọ bá àǹtí mi àtijọ́ sọ̀rọ̀. Nǹkan kan náà ló ṣì ń sọ̀rọ̀. Kọ̀ náà ṣì ni ibi tá a forí ọ̀rọ̀ tì sí òun ni pé kó wá máa gbé lọ́dọ̀ mi. Ok ma ẹ ṣeun gan ma ọlọ́run á kú ṣe mí bí mo ṣe fẹ́ àmọ́ ṣá màámi á gbà. kò yẹ kó tún sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn o kò sí bó ṣe lè rí ìyá èèyàn kò sí kó má dùn yàn. Tiwa pẹ̀lẹ́. ẹ ṣeun gan ma kí lèmi lọ́kùn tiẹ̀ jẹun kí èmi tó jẹun ọmọ mi àti ẹ̀sìn jẹun náà. Táìmù ìgbà ló nígbà mú àti táìmù bìrìbìrì láyé àtẹ́wọ́ lágbára o. Mo fẹ́ ní tó kọ́ o. Jọ̀wọ́ lọ́mọ yẹn dájú o. Pààyàn mọ́ ò lè yẹ. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Mi lẹ́kùn ni sà ara ẹ̀ ń gbóná ó dẹ̀ ń wú kan. ok ẹ bọ̀ ṣé o ti gbé lọ sọ́sùjù. bẹ́ẹ̀ ni sà. kí wàá náà ní máa ṣe. kí sí wàhálà wa nìyẹn dókítà ní kí n lọ wá 5,000 naira wá láti bí mo ṣe wà yìí kò sí owó kankan lọ́wọ́ mi. 5,000. bẹ́ẹ̀ ni sà. bí ìyẹn kọ́ là ń sọ náà kí wọ́n máa mú wa. $6,000 lélẹ̀ tó bá di nírọ̀lẹ́ ọ̀la mi ṣòkò lọ́dọ̀ mi báyìí tó bá ti débi tó bá jẹ́ pé mo ti lọ́lé nìyẹn you understand so nǹkan tí bá rí màá arrange sílẹ̀ fún ẹ spirit ẹ ti lọ́ra ògùn yẹn ní kíákíá ṣùgbọ́n bá mi tọ́jú ẹ dáadáa o ṣùgbọ́n o ṣe máa dà lóògùn ẹ dáadáa o ṣùgbọ́n. Àti mo fẹ́ sanwó àwọn nǹkan tí mo rà nínú sísítà yẹn wá sọ fún mi pé ẹ ti clear bills mi. ẹ má wọrí nípa ẹ̀ mo ti sanwó nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rí tí ẹ̀ ń bá wọn argue o pé ọjà wọn ti wọ́n jù and èmi ìdẹ̀kẹ̀rẹ̀ bíbá ni mo ti máa ra most of my things so wọ́n á fi pé kí n kàn sanwó yín mọ́ ọjà ti tèmi ẹ má wọrí ẹ má mind never mind. láì mọ̀ mí rí lẹ́dẹ̀ ṣe adúróore yẹn fún mi irú èèyàn bíi ti yín ṣọ̀wọ́n. madam kò dìgbà téèyàn bá mọ̀yàn kí èèyàn tó ṣòro fún mi èmi kò ṣe tèmi fọlọ́run ni ẹ má wọrí ara yẹn ṣẹgbọ́n. mi ì mọ̀ bóyá ẹ lè fún mi ní kọ́ńtàtì yẹn mo kàn fẹ́ dúpẹ́ ni o kí n lè fi ẹ̀mí ìmoore hàn fún nǹkan tẹ́ ṣe fún mi. ok kò sí problem ẹ yẹ kí n fún yín káàdì. ok ẹ ṣe. all right ẹ feel free láti pè mí anytime ṣẹgbọ́n. ok sir all right. ẹ̀kọ́ làwa
ẹ̀kọ́ làwa kọ́ láyé fẹ́ni tó yẹ. That's good. Kí lè lóyún? Omi ló ìgbà sórí tébù ni. Bẹ́ẹ̀ sá, mo ní kẹ́kọ̀ọ́ mú kẹ́bi step down fún oúnjẹ tó ṣe tán. Kì í fomi step down. Oúnjẹ tó ń ṣe látàárọ̀ nǹkan. Dádì kò pẹ́ tí mo gbóúnjẹ kaná. Oh my God. For how many hours? Ló fẹ́ fi dáná kitchen? Ó gbàbí kankan jọ màmá ẹ̀ rárá. Ó gbàbí kankan jọ. And mo máa ń sọ fún ẹ times without number. Kí obìnrin mọ oúnjẹ sè. It's part of ohun tí ọkọ fi máa ń fẹ́ràn àyà o. Ó wà lára ẹ o tí ò bá jẹ́ méjọ. Come on, leave me alone. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh. FG. You can never tell my story. That is what God no worry. Gbẹ̀nu sọ ṣé kò lọ pẹ̀lú orúkọ ẹ̀ Fọlákẹ́ ló ń jẹ tẹ lórí bẹ́ẹ̀ ó tún good ṣùgbọ́n ṣe ẹ̀rẹ̀ ni mo mean but Fọlákẹ́ ṣà lórúkọ ó lọ pẹ̀lú orúkọ ẹ̀ náà. Oh serious. Má bínú àná yẹn tó pé mo wà bísí gan bí tí mo wà gan mo lè gbé kọ́ àdá ìgbà tí mo mé pé màá rí tọ̀nù kọlẹ̀ bọ̀ mo gbàgbé náà wẹ́ẹ̀ state mind má bínú. Mo bísí gan ni bí tí mo wá jìnnà gan ó jìnnà tó tẹ̀dá máa ń lò yẹ gan. Ṣáàdì Alẹ́kùn wọ̀dù ẹni mo wà. Ilé ọ̀dọ̀ ẹ̀ ṣe ìyẹ́dẹ̀ máa wọ́ọ̀kì ṣá. Jẹ́ kí n wò kọ́ tí mo lè ṣe náà because mo busy gan báyìí mo ní nọ́mìtì gan mo ṣe wà ní báyìí bọ́ ó mọ tó máa ṣẹlẹ̀ mo promise títí alẹ́ máa yọjú ṣe títí alẹ́ máa yọjú ṣe má wọrí. Nǹkan tí mo fẹ́ rí ẹ fún ni pé o ò ní lè sùn bíbá ìlàlẹ̀. Fọlákẹ́ kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ lálejò ọkùnrin ni mi dẹ̀ fẹ́ kó rí ẹ rárá. Fọlákẹ́ níbo ló fẹ́ kí n sùn tí bá jáde ẹ̀sìn? Ilẹ̀ ti ṣú. Ibo lo lè lọ? Òun ṣọmọdé náà o. Wo gbé ọmọ ẹ̀ kẹrọ excuse me fálẹ̀ yìí. Fọlákẹ́ ilẹ̀ ti ṣú. Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ṣé wàhálà wà ń bẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ ni mo mú ẹ wá sínú ilé yìí? Mo dẹ̀ tún ní kó máa lọ òde sínú ilé lálẹ́. Kí ni wàhálà ẹ̀gbọ́n? Ìwọ ọmọbìnrin o stubborn o. Lọ má worry kí ṣàbọ̀tà fún ẹ. Bẹ́ẹ̀ni. Mo ti gbọ́ ẹ̀ nígbà tó jẹ́ ẹ̀kọ́ tó fẹ́ gbé ẹ̀. Ó ṣe ó yá dìde. Látòrí nǹkan méjì á máa kọ́ àwọn ọkùnrin. Máa lọ gbọ́mọ ẹ̀ kẹ́ máa lọ. Àlejò mi ò ní pẹ́ dé o. Tó bá bẹ ń bí wàhálà máa ṣẹlẹ̀ o. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh. You can never leave my glory. You can never tell my story. That is what God no worries. Oh. Tó bá ṣíwájú mi débẹ̀. Good luck to you.
ṣé torí ebi ń pa iná ni wo ebi oúnjẹ ló ń pa àwọn wọ ebi tìbí ló ń pa iná jẹ́ ká. o serious kíkún nínú àfi gbé títà ebi òde kí n wọnú kọ́rọ̀ mi rẹ̀ jẹ́ kí kọ́kọ́ jẹun nípa tó lè ṣe ẹni tì nígbà jẹun lè ṣe ẹni tì. ṣé bí wọn náà sọ pé fẹ́ dòdò sàlẹ̀ ó dẹ̀ ti bẹ́ẹ̀ ṣe. ẹ kò ní mí ní jẹ gbọ́ kó jẹun oúnjẹ wà important. ó máa dé ní oúnjẹ tí wà má jẹ inú yàrá. inú yàrá tẹ. ó yá mi ṣó. inú mi jẹ́ kí n jẹun ṣe tó wọnú yàrá yọ mí ìlú lágbára ṣe ẹni tì. ó yá. Oh, that boy though, because I know it's gonna be a boy. Yes, I know it's definitely. Wait, like, I can't wait to see the child. And I promise you that everything someone gonna need, market at the one off, because I know money is coming. Yeah. This boy is bringing money for me. Amen. Yeah. So just talk about it. It's enough. That's my baby. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh. You can never leave my glory. You can never tell my story. That is what God no worries. Oh. So bá ṣíwájú mi débẹ̀, good luck to you. Good luck to you. You know me say, God you no do me better. Yeah. My time na my time. Your time na your time. Your time. Báwo ló ṣe máa lé ọmọ yẹn lọ without our consent ṣó wà òkè ni jọ ṣó gbádùn ṣá. ní sùúrù má pariwo ṣé o ló sọ fún ẹ pé mo léwu. ìgbà tó ti bá lè kọ́ so. so mi kí wá sí bíbá. Are you alright? Mrs. Madam ta ló sọ fún ọkọ tó lè kúrò nílé. bó ṣe mọ̀ pé àjọ ń gbénu ilé yìí ni. Like who did you tell before sending that packing? Are you alright? ṣé mo ní láti béèrè anything lọ́wọ́ anybody kí n tó lè kúrò. ó ní òṣè ní láti gba permission lọ́wọ́ wa. ní sùúrù èmi mo mọ̀mọ́ ìwá sínú ilé yìí. so mo lè lé lọ tí n bá fẹ́ lè lọ kò sí nǹkan tó kàn yín bẹ́ẹ̀. jọ kí ni reason tó ṣe lé gangan. mo lé lọ nìyẹn. fún kí ni. ẹ mọ̀ pé wèrè lọmọ yẹn. ó lọ ṣe ayé àtọ̀run ni kò sọ́kùnrin tó bá wá sínú ilé yìí wọ́n máa ranjú mọ́ ni kí ló wà lára ẹ̀ ṣé òun nìkan ni. ẹ nà ó. so can you imagine. ìgbà tó wọ́n fẹ́ jùmọ̀ ńkọ́ àdúrà tá à ń gbà náà ni kókó máa fẹ́ jùmọ̀ náà jọ ṣé òun là ń ṣe. ṣáni boyfriend. irọ́ ẹ jọ̀ọ́ èmi ò fi Délé ṣeré. Délé fẹ́ wá mi wá sílé mi lè fẹ́ kọ́ ọmọ yẹn rí. tó bá ti lè rí báyìí ó máa wọ̀ lójú ni ó máa ranjú báyìí ni. Délé. yes. Fọlákẹ́ hold on jọ Délé wo ló ń sọ. Délé tẹ mọ̀ náà. the same Délé tèmi ti jẹ. Délé kan náà tó ti ṣọ́ọ̀pù èmi tó ṣọ́ọ̀pù tó tún jọ ṣe papọ̀ ṣó wà òkè ṣá. kí lójú òrìrí. ṣé Délé tèmi ti jẹ tí mo wá pàṣẹ fún ẹ ló wá fẹ́ di Mario kò lè work. ṣọ́sírí àṣẹ mi lélẹ̀ àṣẹ ẹ̀dẹ̀ ló gbọ́dọ̀ múlẹ̀ kí ilé ọ̀la kó tó ṣú ọmọ ẹ gbọ́dọ̀ padà sínú ilé. ẹ fẹ́ gbọ́ story of your life. èmi lẹ́ ń sọ fún pé kí lẹ́yìn tó ṣe. wèrè ni ẹ̀ kó lórí burúkú lẹ́yìn méjèèjì ṣe. ṣé ẹ ya wèrè ni. ẹ gbà wípé ẹyá lè gbé ni. ẹ fẹ́ kí n sọ̀tàn fún yín. Really? àwa ayálégbé wá ṣó gbádùn ṣó ti wà òkè ṣó òwò ojú ni àwa ayálégbé ṣé torí pé láńlọ́ọ̀dù orúkọ ọlọ́kọ síbẹ̀ ó ti gbà pé orí ilé ọdún ìyàjọ dáwọ́ ẹ̀ka jọ sán ni. wọ́n bí báyìí àwa ayálégbé ṣé máa nà mí ni. wọ́n bí you dey mad. Love, 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 yeah. I love you, no be because of something. Do you love me same way I love you? Ìfẹ́ òtítọ́ kì í ṣẹ̀tàn. Ìfẹ́ òtítọ́ ìkórìíra. Kèdùmàrè fún wa nífẹ̀ẹ́ látọ̀run wá. Tiwa. Èmi náà sọ lójú yìí, mo ti lójú yìí.
ti wá. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń sọ ẹkún àsìkò lọ báyìí? Àwọn kékeré kan ni. Kí ló Ṣé ẹ lọ sí Fọlákẹ́? Kí ló dé? Inú àlàáfíà ló wà. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Kí ló dé tójú rẹ̀ rí báyìí? Nítorí ti sùn mi. Ó ṣàmọ̀ pé mọ́mì ti lé mi kúrò lé nígbà tí mo lóyún. Ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tí mo tún ti ń manage pé kí n ṣàmà kí n tiẹ̀ rí bí forí mi pamọ́ sí. Àwọn yẹn dẹ̀rẹ́ gbogbo nǹkan tó máa ń fẹ́ ṣe n ò lè bá wọn ṣe torí àwọn ways wọn kò tiẹ̀ ń ṣe tèmi rárá. And èyí tó tún mú mi wọlé nínú wọn ọ̀rẹ́ mi èyí tó yẹ pé òun ló mú mi dé ibẹ̀. Alẹ́ àná ni ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àti ẹ̀. Ó ní ọkùnrin kan ń wá òun bọ̀ pé inú ilé yẹn mo ò lè sùn síbẹ̀ pé ríngì ó ṣàṣọ àwọn ọ̀rọ̀ yẹn lọ mo dẹ̀ ní ó dẹ̀ jọ pé kó tiẹ̀ mo ṣáà bẹ́ẹ̀ títí ó kọ̀ jálẹ̀ ó ní máa lọ kó dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe mo ní láti gbé ọmọ mi mo dẹ̀ lọ gbé ẹrù mi mo dẹ̀ ń lọ ìgbà tí máa gbẹ́rù mi bọ́ta pẹ̀lú ọmọ mi mo ò ní bómi tí máa sùn inú wájú ṣọ́ọ̀bù kan ni mo sùn sí pẹ̀lú ọmọ lọ́wọ́ òtútù mú èmi àtọmọ yẹn kí mo fẹ́ ṣe mo ní láti faradà because nǹkan tí mo ò ní option ọmọ mi ń ké èmi náà ń ké torí mo kò sí nǹkan tí mo fẹ́ ṣe. So níbo lọ lọ sìn. Mo ò níbi tí mò ń lọ mi lè parọ́ fún ẹ a kàn ń lọ náà ni bóyá bá tiẹ̀ déwájú tí máa rí kan fìdí mi sí kí n tiẹ̀ sinmi màá tún journey continues kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ṣó tán yẹn ní tẹ̀lé tí wá. But ṣèbí mọ́mí ní àwọn ẹbí kan àwọn ẹbí yẹn náà wọ́n lè bá mọ́mí sọ̀rọ̀ kọ́ bá ẹbí ẹbí náà. Àwọn ẹbí mọ́mí ṣá bóyá tí n bá rò màá lọ sọ́dọ̀ wọn. Ó lágbára o. Ok mo fẹ́ sáré débi kan sìn. Mami má nìjẹ́ fún bébì. Ṣé gbẹ̀gìrì wà? Kò sí gbẹ̀gìrì. Fried rice ńkọ́? Wọ́n fried rice yẹn pọ̀ kò sí. White rice wà. Ẹ má wọ̀rì. Pété iná ò ní gbẹ̀gìrì. Bí ìmọ̀ ṣe. Gbẹ̀gìrì ó lè. Tẹ́ bá ti mú ẹ̀wà ẹ máa bu tó máa mọ́ dáadáa. Ẹ máa mú ẹ máa gbé kaná. Ẹ máa wá sí ẹ máa ṣe tó máa rọ̀ dáadáa ẹ máa mú ìjábẹ̀ ẹ máa fi já tẹ́ bá ti já dáadáa ẹ máa mú asẹ́ ẹ máa fi sẹ́ ṣáwárí ètò ẹsẹ̀ yẹn ẹ máa gbé kaná ẹ máa wá sè ẹ máa mú epo pupa ẹ máa fi sí ata ẹ máa fi sí iyọ̀ ẹ máa fi sí magí ẹ máa fi sí tẹ́ bá tún fẹ́ wá pákú kẹ́ wá fi ẹja sí oh my god gbẹ̀gìrì ti jiná. Ẹ wá lọ dọ́ọ̀lá ara yín. Ìyàwó lọ́wọ́ ṣíbí. Ẹ tún sọ pé ẹ mọ fried rice ń sè gbogbo àwọn oúnjẹ yìí ò lè tẹ́ bá ti gbé rice kaná ẹ máa bu omi sí ẹ máa mú curry ẹ máa dà sí thyme ẹ máa dà sí maggi ẹ máa dà sí carrot ẹ máa rẹ sí sweet corn ẹ máa fi sí green beans ẹ máa fi sí fried rice ti jiná gbogbo nǹkan yìí ò lè àǹtí mi. Ó dà pọ̀ akọ mi o. Kí ni iṣẹ́ tí mo ṣe iṣẹ́ wo ni mo gbà iṣẹ́ ti yá ó ti tán. Ẹ kú ọrọ̀ ajé o. Ẹ rà sá o ẹ pé ẹni tẹ́ ń dúró dé nǹkan wọn ìdè ni. Kò mà ìdè o ó kàn dé sọ fún mi pé òun fẹ́ sọdá títí ń bẹ̀ yẹn òun bọ̀ ni o. Ẹ jọ mà ṣé ọmọ yín náà lọmọdé yìí. Ọmọ bí ọmọ mi náà ni ọmọ ẹ̀gbọ́n mi ni. Ló wá mọ oúnjẹ ṣe tó bẹ́ẹ̀ yẹn tó tún ń kọ́ yín. Tó bá ṣe ọbẹ̀ fún yín ẹ fẹ́ lè gé ọwọ́ yín jẹ. Madam tí ẹ bá ní bínú ṣé ẹ lè fún mi ní ọjọ́ kan kó kàn wá ṣe oúnjẹ fún mi nílé mi. Kí ló ṣẹlẹ̀ ó máa tẹ̀lé yín. Tó bá ti bówó dé kódà bẹ́ẹ̀ ní nísinsìnyí á tẹ̀lé yín. Ọ̀dà. Bẹ́ẹ̀ ni kí ni ó máa tẹ̀lé wọn náà ni. Ẹ jẹ́ kẹ́ni tí mò ń dúró dèdè ń bà yẹn. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh.
You can never leave my glory. You can never tell my story. That is what God no worries. Oh, oh. Báwo ni oúnjẹ? Ṣé ẹ enjoy it? Honestly, mo enjoy it. Mi ò fẹ́ mọ ìjọ tí mo ti gbádùn irú oúnjẹ báyìí gbẹ̀yìn. Tí n bá ní flat eye, sórí ìsọ̀rọ̀ sí ẹ, ẹ̀rín ẹ, àti ká mú oúnjẹ sè, gbogbo ẹ ló fi jọ ara bí. Ara bí? Ta tún nìyẹn? Ìyàwó mi, of course. Oh, my dear. Oh, and that's my daughter. Wo bí gbogbo ohun tí máa ní kí wọ́n ṣe fún mi nílé tó máa ń rọ ẹ lójú. Wọ́n ọmọ tó ń pàtà sí mi lẹ́nu. Ó ṣe oúnjẹ yìí, ó ládùn. I think I've seen your face somewhere before. Mi ò mọ̀ yín rí o. Really? Ó lè jẹ́ ẹni tó mọ̀. Ó máa ń jọra yìí. Okay. Tó bá ṣíwájú mi lébẹ̀ o, good luck to you. You know me say, God you know do me better. My time na my time. My time na my time, oh. Your time na your time. Your time na your time. Àwẹ̀ wa gbọ́ bọ́. Bá ti bí táyé náà lábí Kẹ́hìndé. Ṣùgbọ́n ọmọ tọ̀tọ̀ ló gbé wáyé o. I dey run my race o. You dey run your race o. I dey live my life o. I no live your life o. I've got one life to live. I've got a choice to make. I choose to live by. Mo gbé ẹ délé báyìí. Ẹ ṣé gan sá. Bá mi gba owó yìí, kó bá mi fi tọ́jú ọmọ yìí. Ẹ ṣeun gan sá. Ó wá dijọ́ wo báyìí? Kò sígbà tẹ́ bá ní kí n wá tí mo ní wá. Gbọ́dọ̀ ìjọ́la náà ni. Kò sígbà tí ohùn mi kò wá. Àmọ́ mo fẹ́ kó gba ọ̀rọ̀ mi wò. Mo nífẹ̀ẹ́ ni o. Mo dẹ̀ fẹ́ fẹ́ ní ṣùlọ́kà. Ìwọ náà kú tí ń wọlé mi. Kì í ṣe nkíní kì í ṣe nkejì nísìn. Débi tá a máa ní mo fẹ́ parọ́ fún ẹ. Ṣé rí ní ọwọ́ tí mo wà yìí, mo ò rí ọ̀rọ̀ ọkùnrin rò rárá. Àti wípé tá bá ní ká wo ọjọ́ orí yín sí ọjọ́ orí dádì mi, ọjọ́ orí kan náà lẹ́jọ́ máa jẹ́. Sórí àkọ́kọ́ tó sọ yẹn, ó possible. Kémi àti kí dádì ẹ kó jẹ́ ọjọ́ díẹ̀ náà fi jù mí lọ. Àmọ́ tó bá ń ro tọ́jọ́ orí, ìyẹn ò ní kàn ṣe nínú ọ̀rọ̀ ìfẹ́. Tó bá dẹ̀ ti ń ro tàtẹ̀yìnwá ntọ́kùnrin ti ṣe fún ẹ, kò ní jẹ́ kó lọ́kọ. Òótọ́ ni pé béèyàn ò bá ra irọ́, èèyàn kì í rò òótọ́ rà. Àmọ́ ó ti wá ra òótọ́ báyìí. Ilé mi náà ló kún dé yẹn, kì í ṣe nkíní kì í ṣe nkejì. So kí ni mo tún fẹ́ hide fún ẹ? O ti mọ̀ pé mi ò níyàwó mọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ fún mi ní àkókò díẹ̀ kí n fi máa rò. Kò burú. Kó bá mi tọ́jú ọmọ yẹn. Yes sir. Ẹ ṣeun gan, ẹ kú ìnáwó sir. Ooh, I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Yeah. Tó bá ṣíwájú mi débẹ̀, good luck to you. Good luck to you. You know me say, God you know do me better. God you know do me better. Yeah. My time na my time. My time na my your time. Your time na your time. I wish you well. You gotta celebrate me soon, no. Tó bá know the catch late come on. I wish you well. Ọkọ mi. Wọlé. Má wọlé. Ọmọ dáadáa. Bọ́ọ̀ni, bọ́ọ̀mù ń bá sọ̀rọ̀. Ó lè gbọ́ mọ́ wa. Mọ́mọ́ wa o, ọmọ tẹ́ ìbéèrè látọjọ́. Mọ̀ pé ní ìdí ẹ̀rí jókòó. Jókòó ọkọ mi. Lẹ́gbọ̀n jíròrò. Ọ̀rọ̀ tó wà lẹ́wà sọ̀rọ̀ bínú. Báyẹ̀ wá ṣe máa dá wa méjèèjì pé kí á wá o. Èmi ń béèrè ẹ o. Kò sí ní tó ṣẹlẹ̀ tí mi ò mọ̀. Ṣọlá ọmọ yìí gan, ajọ tọdé ibi tó tọdé yìí ni. Bẹ́ẹ̀ ni gbogbo bó ṣe ń lọ gbogbo ẹ̀ ń béèrè lọ́wọ́ àbúrò mi. Ó dẹ̀ ń ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Èmi náà dẹ̀ fún mọ̀ràn tèmi. Ṣé ó ní tí mo sọ kókó wá? Jẹ́ ká gbé ìbínú tì o. Ká gbàgbé pé àjọ ń bára wa jà o. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ bá yà wá méjì ṣe máa dà báyìí òní kò jẹ́ ká ṣe o.
torí mò ń gbọ́ fìrìfìrì kan àbúrò mi fi yé mi pé ọkùnrin kan lálùbáríkà wọn ní ó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ fẹ́ wọn níbẹ̀ ló yan rí tékèrè sọ pé rárá ò ṣe ọkọ mi ìwọ mọ̀ bóyá Ọlọ́run fi ṣáńgẹ́lì wa tó fẹ́ yọ wá kó nínú ìṣẹ́ wọn ń ṣe bẹ́ẹ̀ o jẹ́ ká jọ gbìmọ̀ pé mi àti ẹ káwa náà jẹni tó mówó nú owó tó náwó má jẹ́ ká kú sínú ìyà o ìyà ń ṣomi ọbẹ̀ kí bàbá má jà á jìyà o ọkọ mi tó torí Ọlọ́run mo fẹ́ kó fẹ́ ọmọkùnrin kó ṣe yes. Màámi àgbàlagbà lẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Àgbàlagbà abẹ́ máa rọ ẹ máa wò àgbàlagbà gan ni mọ̀mọ́dé ìwòyí tọ́jú ìbànújẹ́ lọ́jọ́ orí wò ó já mojú orí kú o. owó làgbà ṣó orí tí ọmọ kékeré gan bá lówó wọn lágbàlagbà ni tágbàlagbà gan bá lówó ti di ọmọ kékeré jẹ́ ẹ̀sán ọkọ fún ẹ nígbà Ọlọ́run ti kẹyìn tó ti lówó lọ́wọ́ ó ti di ọmọ kékeré jẹ́ kó fowó táyé wa ṣe má jà á jù fànù ìfà ló délé má jà á jùnú ọkọ mi má jà á jùnú wo bá mi pè wọ́n kí n tiẹ̀ kí wọn kí n sọ pé ó ṣe owó kó ájò mi o wọ́n mo bá sọ̀rọ̀ báwo kí ló fi sọ̀ nọ́mbẹ̀ àbí kí ló sọ fi sọ̀ kẹ́mi kí wọn mi ì tọrọ owó o mo kàn fẹ́ kí mo fẹ́ kó mọ̀ pé olókùn di pé ìyá dáadáa ló bí eléré ló ti jáde wá ní tèmi fẹ́ ṣe nìyẹn orúkọ wo ló fi sọ ẹ̀ wọ́n mọ̀ ipò mo bá sọ̀rọ̀ mi láì wá sí nǹkan tó lè mọ̀ nínú fóònù lẹ̀ láì kó dárúkọ ẹ̀ fún mi kí n kú. Àpòjọpọ̀ jàre. Gbádébọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ bá a bá ń wo onígẹ̀gẹ́ ràn yóò mìíyàn tàwòtàwò baálẹ̀ tí ń talẹ̀ ló ń takùtà ó sì ti tọwọ́ bọ̀lẹ̀ mọ̀lẹ́bí bára alẹ́ ẹni bá wá ń jẹ kòkòrò búburú bá a bá rẹni wí fún urú hẹrẹ rẹ̀ mà ní já gbádùn ládùúgbò. ẹ̀rí ara ohun tẹ́mi ń wí ló délẹ̀ yìí o níjọ́ náà lọ́hùn tí ẹ sọ pé Adétúnjí lẹ́fẹ́ fi jẹ baálẹ̀ tẹ́mi takú tí mo ní mi ò fẹ́ ṣé mọ̀ pé ọ̀rọ̀ náà fẹ́ máa dàbí nǹkan bí ẹni pé nǹkan mi wà ń bẹ gbogbo àwọn ìwà jẹgúdújẹrá tó ń wù yìí náà lèmi ò ṣe fẹ́ ká fi ṣe baálẹ̀ òun ló délẹ̀ yìí sìn kí lẹ rò pa lè ṣe sí. mọ̀ wá já fi tàwọn jẹgúdújẹrá ṣe ní tẹ́mi fẹ́ ká ṣe ń bẹ̀ ni pé ìpàdé tí ń bọ̀ yìí mo fẹ́ ká jìjọ wà ń bẹ̀ ṣé o mọ̀ pé onítìjú rẹ̀ ni ọ́ dákun torí Ọlọ́run mo fẹ́ kájọ bá a sọ̀rọ̀. kò burú ṣé ẹ̀yin ò lọ sílé padà lẹ́nu. rárá o ọ̀dọ̀la. ọ̀dọ̀la ó ti dàbẹ̀ n tó bá ti yá kí pẹ́ mọ́ a jẹ́ pé tó bá máa di lọ́la èmi ni máa gbé yín lọ a lọ yanjú gbogbo ẹ̀. inú mi á sì dùn. Hello. Of course ṣe gbàgbé àmọ́ mọ̀ pé ní èmi gan ló yẹ kí n rán ẹ létí. Okay, o ṣe all right. Yes, and that reminds me ẹ̀gbọ́n mo máa rí nǹkan ara ó ti pẹ́ tán ti máa ń ní méjì lọ́lọ́run dáyàn mi ò gbàgbé mo pàdé ọmọbìnrin kan o tẹ́ bá rí àfi bíi màmá Tọ́lá ní mi tó ṣaláìsí. bẹ́ẹ̀ ni ó jọ ìyàwó mi tó dolóògbé tẹ̀ríntẹ̀rín mi ì rírú Ọlọ́run rí o ṣé mo máa ń wò pé èèyàn ṣe ń jọyàn báyìí ó wá mú mi rántí ìfẹ́ tí mo ní síyàwó mi mo kẹ́dùn sí o mo bá sọ̀rọ̀ but kò tí ì sọ fún mi pé òun gbọ́ kò dẹ̀ ní òun ò gbọ́ even òun ló pè mí nísìn ló rán mi létí appointment ìtajọ ní. ó wàá tẹpẹlẹ mọ́ náà ni irú wa ò tún gbọ́dọ̀ mọ ọkọ bí wọn ó ti bóbìnrin sọ̀rọ̀ tí ó fi gbọ́. àti bóbìnrin sọ̀rọ̀ kọ́ ló ń ṣe mí but ń ṣe bóyá ẹrù tó ń bá pé bóyá àgbàlagbà tí mo jẹ́ nítorí ọmọ kékeré ni bóyá wọ́n dàgbà o bóyá wọ́n fẹ́ tàn òun jẹ gbogbo yẹn ló ń ṣe ẹ̀bọ̀ tèmi náà máa gbìyànjú. ẹ kú kalẹ̀ sà ẹ wò eléyìí kò lọ tí mú ó ti rẹra bá a pélé iná sára. ṣé wọn tó ní ká fi ṣe mí lálejò náà ti tó. omi ò tó sà ẹ mọ̀ pé àlejò ńlá ni yín bí èèyàn bá dẹ̀ ṣe tó lèèyàn ṣe ń ṣàlejò ẹ bá wa fìfẹ́ mi léyìn náà. ẹ ṣe mọ́ mi. ẹ wò kíjẹ mímu òun náà mú mi ojú yìí mo wá fẹ́fẹ́ yìí méjèèjì lẹ̀ kẹ̀ráyè bára yín sọ̀rọ̀ mi ì ní pẹ́ ṣe tán báyìí ẹ kú kalẹ̀ sà ẹsẹ̀ ẹ kú dó. nàìjíríà èmi ò ní lè dúró pẹ́ tó oúnjẹ tí mọ́mì náà fẹ́ sè yẹn ṣó ti yẹ jẹ́ kí n kàn rọra ṣètò ẹ̀ kí n máa bá tèmi lọ.
gba ilé ìkọ́ fi take care rẹ̀. Tí n bá gba owó yẹn lọ́wọ́ yín, gbígbà pé mo ti gbọ́ nǹkan tẹ́ sọ̀rọ̀, tí ò dẹ̀ possible. Mo fún ẹ lówó mean anything. O gbọ́ o. Àjẹmọ́ ló ní. Ẹ kú kalẹ̀ sà. Yes ma. Yes sà. Kí ló dé? Ẹ fẹ́ fún lọ́wọ́ kò wá gbà. Mo fún nǹkan sí mi lọ́wọ́ ní. Irú àrífín wo nìyẹn? Wọ́n fún ẹ lówó o gbà lọ́wọ́ wọn. O mọ̀ pé àrífín nìyẹn. Ẹ má bínú ìjàre. Ẹ kò wá. Ẹ ṣé mo dúpẹ́. Ojú èmi tì mí. Ẹ ṣé òde nínú wá kọ́ọ̀pù tó máa fi mú ta gbé kalẹ̀ fún wọn. Dídé ọjà ló fọlọ́ wá kọ́ọ̀pù fún wọn. Ọmọdé ń ṣe ẹ ṣé mo dúpẹ́ sà. Èmi á bá yín bá sọ̀rọ̀. Afẹ́kẹ́ fọkàn ara yín balẹ̀. Ẹ̀yin àwọn owó tẹ fún wa yìí náà sí. Gbogbo bùkátà tá a fẹ́ ṣe ó kúnlẹ̀ báyìí fẹ́ pé à ń bẹ Ọlọ́run kọ́ ló ń gbá àánú dìde ni. Àmúgbà tọ́lọ́run dẹ̀ ti fi ẹ̀yin ṣe áńgẹ́lì wa kí là ní dúpẹ́ fún. Kò dẹ̀ sọ fún mi pé ìnáwó pọ̀ tí. Ó pọ̀ bùkátà pọ̀. Mọ́mì tẹ́ ẹ bá ní bínú ẹ kú bá mi mánéjì eléyìí náà. Ìmọ̀lẹ̀ tó padà wá máa múra wá. Ẹ wo ìgbà kúgbà lẹ́lẹ̀ wá o. Kọ́dà ìbára yìí lálẹ́ gan àwà nílé àjáde tó ti yé yìí. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ mú kí ni yìí náà. Ẹ fi lè mú pé inú ẹ̀ ṣe bá dùn. Ẹ wò ó èmi mo ń ké fọkàn bá lè má bá sọ. Ẹ ṣé sà mo dúpẹ́ o. Owó ajé àpè kánú fún ọmọ àlè ó fẹ́ bá tèmi jẹ́. Tiwa, mo ń bí ẹ léèrè ṣó fẹ́ jẹ́ ọ̀tánú ayé mi ni ṣọ́run ẹ sí mi ni kéèyàn rí ọmọkùnrin bíi Gbádébọ̀ yẹn kó sọ pé kò dá tó lọ́mọkùnrin wọ́n máa fẹ́ Gbádébọ̀ ni o mo dẹ̀ fẹ́ mọ̀ báyìí sí pé kó máa sọ mí pé o ti fẹ́ Gbádébọ̀ tó fọjọ́ orí ṣèfẹ́ ni o wá ń sọ pé èjì ó dàgbà jù ẹ lọ ìbànújẹ́ lọ́jọ́ orí hàn fẹ́ ọjọ́ orí ṣe ìfẹ́ ọ̀tọ̀ ní love ọ̀tọ̀ lówó owó ni mo fẹ́ kó jẹ́ ká ta sí sórí lọ́ọ̀fù yẹn fi kọ́ orí igi kí yẹn jẹrà síbẹ̀ níbi tọ́wọ́ bá ti wà lèmi wà o ibi tọ́wọ́ bá ti wà lèmi ti ń jẹ ṣó ti yẹ àwọ̀ mi kò fẹ́ ìyà rárá kí ló dé kí ló ṣe ọ̀tá mi ló fẹ́ jẹ́ ni àwa wí tó sọ pé pẹ́pẹ́ sẹ́ pé torí Gbádébọ̀ dàgbà àwọn tí yóò dàgbà oníṣòkòtò ti rín ẹjọ́ ìyàkọ́ ló ti bẹ̀ bá dé ṣé ìyàkọ́ ló jẹ́ láti bẹ̀ ó jẹ ya part 1 ó tún fẹ́ lọ jẹ part 2 ebi ń lọ́wọ́ nínú part 2 ìyà tó fẹ́ jẹ o bí mo ṣe wà yìí gan tí wọ́n rí bàbá 102 àbí bàbá 120 tó bá sọ pé òun fẹ́ kọ́lé fún mi torí tí òun fẹ́ ra mọ́tò fún mi máa fẹ́ lé lọ́wọ́ kó wá lè kọ́lé yẹn tó kó ra mọ́tò tó kó wá kú lẹ́yìn ìjọ yẹn o àgúnlá àgún tẹ̀tẹ̀ mo ti gbé tọ́ tèmi nìyẹn bó ṣe wà yìí ìwọ lọ́rọ̀ mi ìwọ ni màá fi jẹun ọlá mo dẹ̀ ń láti jẹ́ torí tí ìbá jẹ́ ẹlẹ́dàá mi máa ṣépè fún ẹ Tiwa mo bí ẹ mi lé ń gbà mo ní pé kò bẹ́tà ni ṣọ́ ti gbọ́ mi ì lè kọ́ ọmọ méjì jọ láì kí n máa jìyà ni mo ṣe wò pé ẹyọ kan yìí jẹ́ ń tọ́ kó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ fún mi kí n máa jẹun ẹ̀ lọ́jọ́ iwájú tó bá wá ṣe tán kó fẹ́ jọ̀tà fún mi màá ba yí ẹ̀ jẹ́ ni nítorí mo fẹ́ gbọ́ sìn o sì fẹ́ Gbádébọ̀ o fẹ́ Gbádébọ̀ àfọ́ o fẹ́ Gbádébọ̀. Ó dáa mo sọ wípé mo ti fẹ́ torí pé ẹ sọ fún mi pé kí n sọ wípé mo ti fẹ́. ẹ fẹ́ o ti fẹ́ Gbádébọ̀ yes that's nice o ti fẹ́ Gbádébọ̀ tí mo fẹ́ gbọ́ gangan nìyẹn ìwọ àti Gbádébọ̀ ọlọ́run ẹ ṣe Mr and Mrs Gbádébọ̀ wed Tiwa wed Gbádébọ̀ tó bá dẹ̀ pé bá níyàwó ńlé kí ló kàn wá pẹ̀lú ìyálé ẹ̀ kí yẹn máa dáná kó máa fọṣọ ṣe bẹ̀ ńlẹ̀ àwa amúwọ̀ ṣe handbag kí ló ń bá ká tọ́pútà bá fún yàn ní chance kéèyàn lò dáadáa ní o Gbádébọ̀ òun lọ pẹ̀ òun mo fọwọ́ sí mo dẹ̀ fara sí pàápàá ní fẹ́ jẹun ọmọ. I dey live my life oh, I no live your life oh. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Kí n gbà yìí lórí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Kàkà tí màá fi fẹ́ Mr. Gbádébọ̀. Màá yà fẹ́ kí tẹ̀lé ọkọ ẹ̀ lọ sí. So bá ṣíwájú mi débẹ̀, good luck to you. Okay. I'm proud of you for this time. Yes, I'll go for you. I wish you gotta celebrate me soon. So that another catch let's come on. I wish you
Thanks, darling. You're welcome. Ọ̀gá o. Ọjọ́ tí mo dẹ̀ rí ẹ yẹn, mo kàn ṣe tèmi fọ́lọ́run ni o. Mi wàá mọ̀ kó máa padà dé level yìí. Ṣé ìdí ni àjẹ náà rí lé ní báyìí? Ṣé wàá rí? Láti ìjọ́ yẹn tèmi àti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, tá à ń sọ̀rọ̀ lórí fóònù, you know. I started developing these feelings. But I noticed pé mo ti ń fall in love. Yeah. I must tell you this. You are beautiful. Thank you. I thought the opportunity is upon you. I am going to love you forever, okay? I'll always love you too. Thank you, darling. All right. I can go. Baby. Ló ṣe tó kọ̀ dúró látàrọ̀ dẹ̀ ń wò mí bí mi rọ̀. Are you okay? Yeah, I'm okay. Onímọ̀ wẹ̀. Mo kàn ń ro gbogbo ẹni wípé àṣewọ̀ ni mo máa padà fẹ́. Nítorí mo mọ̀ dájú pé ìfẹ́ tí mo ní sí ọkọ mi, bàbá ọmọ mi, ìfẹ́ àìṣẹ̀tàn ni. Mi ò mọ̀ wípé mo lè fi ọkàn mi fún ọkùnrin mi. Ṣùgbọ́n kí ni mò ń fẹ́ lára ọkùnrin tí kò sí lára rẹ̀? Dọ̀tun. Gbogbo nǹkan tí mò ń wá lára ọkùnrin pátá ló wà lára rẹ̀. Ó dùn wò lọ́mọkùnrin. You are cute. See your eyeballs. Ó ṣe ń mú jáde wípé ọkọ mi lélẹ́yìí. And of all, you are caring. Ó dẹ̀ tún nífẹ̀ẹ́ mi. Yes, sir. Sorry, gbogbo nǹkan tó ń sọ lóye. Sorry tó bá ń wá, who is the lucky man? Who is the lucky man? Èmi ló yẹ kí n kọ́kọ́ máa náwó sókè. In fact, kò yẹ kí n máa jẹ́ Dọ̀tun mọ́ gan. Ó yẹ kí n ti erase kí n ti sọ̀rọ̀ kọ́ mi ní lucky man. Ṣé o náà rí pé I am lucky? Ó náà wúra ẹ̀. You are beautiful. Yàtọ̀ sí pé o tiẹ̀ fẹ́ wá bímọ. Kò mí ní kankan. Ọmọ bíbí ò ń ṣàrùn. Pẹ̀lú bó ṣe bímọ, o bó ṣe ṣe dá, ó ṣe nà. Ó mọ nǹkan tí yẹn mí ni. Ọkẹ́ ká ti wá fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ojoojúmọ́ báyìí kò sí ọjọ́ kan tí wọn kì í dá ẹ láàmú. Ẹni tó lówó àtẹni tí mo lówó tí ó lówó ju tó pé ó lè fowó rà mí gan. But ó gbà. O insist pé mi náà ló ṣe máa dúró tì. Kó tó rí kó fẹ́ mi gan, ṣé mo mọ nǹkan tó jú mi gan rí? Mo mọ nǹkan tó fojú mi rí. Tí o bá ń ṣe pé bọ̀bọ̀ Káyọ̀dé yẹn wúwà tó wù mí, mo mọ̀ pé ò ní gbà fẹ́ mi gan. So, I am happy because I am with you. Inú mi dùn gan. Ọmọdé wa fi àsìkò yìí ṣèlérí fún ẹ pé mi ò ní disappoint. And I promise to love you forever. Thank you. I love you so much. Tó bá ti sọ pé ó yá náà nìyẹn. Tó bá ti gbégùn ẹ̀ ó ti yọ ọ́ tèmi. When you are ready, I am ready. Then, after my mom, we'll go see your mom too. Definitely. Okay. I love you so much. Thank you for leaving me. Hello?
Hello, ta ló sọ̀rọ̀? Káyọ̀dé. Káyọ̀dé wo nìyẹn? Káyọ̀dé. Hello, Káyọ̀dé. Káyọ̀dé, you are in Nigeria. Ó wà lọ́dọ̀ daddy. Mo ti ń bọ̀, ó máa rí mi sìn. Káyọ̀dé ti dé. Just to happy. Mommy! Káyọ̀dé ti dé. How are you? Hello, friend. How are you? Ẹ mojuba. Yes, sir. Ìwọ ló ti bá mi wẹ̀. Fine, sir. Pẹ̀lẹ́. Yes, sir. Káyọ̀dé ló pè mí sí sẹ́kùn ti dé. Ó ti dé lóòótọ́. Àárọ̀ èlò dé àwọn ọmọ ẹ̀wọ̀n àtàwọn ọ̀rẹ́ méjì kan náà jọ dé. Òun pariwo ẹsẹ̀ mo ti gba bàtà ẹsẹ̀. Yeah, fine. Yà wọ́n á sọ fún mi pé àwọn fẹ́ràn kan ní supermarket ń báyìí. Kọ́lá wa kọ́lá ẹ̀ fẹ́ mi tó yẹ ayé báyìí. Lóòótọ́ ni pé ọmọ máa ń tú àlà wọn máa fi ń pass message sí yàn. Bọ́sọ̀mọ̀ kò ṣe gbogbo nǹkan tí a bá rí lójú àlá ló tú because sometimes àwọn nǹkan tó bá wà lọ́kàn wa táwa ti ń rò sílẹ̀ la máa fi ń lọ́nà. Ó ti ṣẹlẹ̀ sí mi náà rí ìgbà tí mo fẹ́ ra jáàmù. Bí mo ní mind nìyẹn pé nìyí kò ní bá mi ra fóònù o kò ní bá mi rà o mo wà worried bí mo bá sùn mo ì lálàá nìyẹn pé nìyí ò rà at the end of the day ẹni tí ra fóònù. So you know sometimes àwọn nǹkan tá a bá ń rò la máa fi ń lálàá. Èmi máa advice ẹ since ti Káyọ̀dé ti dé ṣé bóun ni bàbá ọmọ ẹ kò yẹ kó tún máa ní second thought just go with him ṣó get má ronú any other person advice ti máa fún ẹ nìyẹn. Okay dear o ṣeun gan ṣe rẹ mi. Okay ọ̀rẹ́ mi ó ń fẹ́ kó o ṣe báyìí ló ṣe kọ́ ọ. Time o ìgbà ló nígbà ń lò àṣẹ time o biribiri láyé yìí àtẹ́wọ́ labala o n ò bẹni tó kọ́ o jọ̀wọ́ lọ́mọ yẹn dájú o pàyàmọ́ ò lè yẹ. Ṣorí tèmi ojú tí gbogbo àwọn èèyàn máa fi ń wo ìlú òyìnbó bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o bẹ́ẹ̀ ni mo sọ fún wọn á kọ́kọ́ ṣe wàhálà kó tó rí visa gbà tó bá tún wá rí visa gbà tó dìlú òyìnbó gbogbo wàhálà tí mo máa ń dá ojú kọ lèmi tí mo wà wájú ẹ̀ ni mo dá ojú kọ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú language barriers because wọ́n jẹ́ kó yé mi wípé mo láti gbọ́ èdè wọn kí n tó lè ṣe anything bàtà ṣe yẹ títí àparí ẹ̀ àti wá ríṣẹ́ ó tún wá dùn ó di wàhálà nítorí wípé visiting visa ni mo bá wọ́n bẹ̀ wọ́n rò báwo mo ṣe fẹ́ ṣe. Àmọ́ mo gbọ́ wípé o fẹ́yàwó sílùú òyìnbó ó dẹ̀ tún bímọ. tèmi sórí lóòótọ́ ni o bẹ́ẹ̀ ni lóòótọ́ ni kò sí rọ́ńbẹ́ àmọ́ ńgbà tí wàhálà yẹn ti pọ̀ jù mi ò ní choice tá kí n ṣe kí n lè fi níwèé ìgbélú nítorí ọmọ onílù lòun tí n bá dẹ̀ fẹ́ mo ti wà entitled sí ìwé ìgbélú nìyẹn lóòótọ́ èmi àti ẹ̀ abẹ́rẹ́ àníyàn wa lọ àmọ́ nígbà tọ́rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin mi àti ẹ̀ a ní misunderstanding the next thing ti máa rí ní ọlọ́pàá kí ló dé ká tó wí ká tó fọ̀ wọ́n ti gbé mi lọ sínú ẹ̀wọ̀n nínú ẹ̀wọ̀n yìí ni mo wà tí kó tó di wípé mo wá jáde nígbà tí mo jáde làwọn ọ̀rẹ́ mi náà wá bá mi wáṣẹ́
tí mo fi wá ń tiraka lọ́tùn lósì láti lè fi make sure pé èmi náà mo kó ẹrù wá padà sí Nàìjíríà torí ìtìjú ńlá ló máa jẹ́ fún mi tí wọ́n bá dá mi padà sílùú àbí mo padà sílùú ìmọ̀ mú kọ̀ọ̀kan wá kó tó fà á nìyẹn. Abájọ tí mo ṣe ń pe nọ́mbà ẹ̀ tí nọ́mbà ẹ̀ ò lọ. Bẹ́ẹ̀ni kò lè lọ àmọ́ Tèmi èmi àti arábìnrin yẹn kò sọ́mọ kankan láàrin wa o èmi àti àbímọ fúnra wa rárá. And I'm back for you. I'm back for you forever. Remember what I always tell you. Wípé without you in my life, I am empty. Gbogbo mo ṣe wà nílùú òyìnbó, ẹ̀mí mi wà pẹ̀lú ẹ̀. Ẹlẹ́dàá ẹ̀dẹ̀ rí nǹkan tí mo sọ. And right now tí mo ti dé yìí, I'm back to stay. Tí bá máa lọ sílùú òyìnbó gan, máa kàn lọ máa padà. Tí bá dẹ̀ fẹ́ decide wípé kí mi fẹ́ para sílùú òyìnbó fẹ́ máa lọ gbébẹ̀, àjọ ń lọ ni. Àtúmọ̀ ni àjọ ń lọ ni. Is that okay? Okay, my darling. I love you. Àṣé lóòótọ́ ni pé ẹni tí èèyàn ò bá rí èèyàn kì í bá bínú. Bẹ́ẹ̀ ni o, èèyàn gbọ́dọ̀ bá bínú o, mo máa gbé ẹ lọ sí salon sí. Wàrà cream, you know, you look nice, okay? Okay, my love. Thank you. You're the best, baby. Love you, Mom. Love you too. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh. You can never leave my glory. You can never tell my. Ṣé ẹ ṣáà padà lálẹ́ yìí? Kò sọ́tì mọ́. Because every time tá à ń jáde ṣẹlẹ̀ mú traffic Èkó yìí ó máa ń rí bákan so ó likely ká máa wà ní. Kò sí wàhálà Olúwa máa ṣaláàbò lórí yín kò bá jọ́là náà kò sí wàhálà ó ti yọ ọkọ mi ṣé ò ṣáà bínú sí mi mọ́. Not at all, mi bínú sí mọ́ ó ti tó everything tó. Yes ma. Ìwọ náà dàgbà wàá rọmọ kẹ ara ń tà ń sọ ni ọ̀nà pẹ́ kó tó jẹun jẹ̀bàjẹ́ ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣàfẹ́ tó bá forí ti dópin ṣe bí ìyàwó ẹ̀ yìí Ọlọ́run ò ti jẹ́ kókó sọ́wọ́ wọn ni kéèyàn Ọlọ́run ó dá kéèyàn jábí ọmọ gidi kéèyàn kọ́ ọmọ kó dẹ̀ gbẹ̀kọ́ wọ́n mọ wàhálà tí mo ṣe lórí ẹ̀. Nígbà yẹn tó lọ òun wọ́n wọ́n yìí o ó ní Káyọ̀dé ò padà wá wọ́n ti jáwọ́ sọ́lọ́pọ̀ mo ní kò jẹ́ sọ́lọ́pọ̀ Káyọ̀dé tẹ́mi mọ́ ọmọ alárùbáríkà ni ọmọ gidi ni Káyọ̀dé máa wálé ṣe bọ́ọ̀ ló wálé yìí sí. Ṣebí dọ́là ló kó dé fún mi yìí àwa wí tán ẹni ṣìfù wèrè gbádébò àbí gbádé wèrè kan. Bàbá ẹ̀sì kan la tó kú má kó àwọn ọ̀run má lọ ni ló bá lóun fẹ́ fi ọmọ mi mo ní lójú ayé mi ọmọ tèmi fáńgẹ̀ tèmi tiwa lọ́lá tèmi. Mọ́mí ṣe bẹ́ẹ̀ yín ni wọ́n. gbẹ́gbò òṣì ẹnu ṣe bẹ́ẹ̀ mi mo yọ ẹni nínú wàhálà ṣebí tó bá jọ kọjú bàbá ẹ̀tì sí bó ló bá kọjú sígbà tí Káyọ̀dé wá dé ọwọ́ jẹ́ pé Káyọ̀dé àyẹ̀ṣẹ̀ máa wá obìnrin Ọlọ́run sọ pé láéláé mo ní máa jẹ wọn ọmọ mi ní kíyà lórí ẹ̀ lásán Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi wo gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ ní kíyà lórí ọmọ lásán gbọ́ ọlá máa jẹ wọn ọmọ lágbára Èdùmàrè wọ́n wá ní ká kọ́ ọmọ wa wọ́n ní kọ́ ọmọ ẹ̀ kó lè fún ọ nísìnyí tẹ gbogbo yín náà lẹ nígbà tí mò ń bàjà lójú méjì pé ò lè fẹ́ bàbá wèrè kan bàbá etí wèrè kan àwa máa fi ọmọ mi lójú ayé mi mo bá takú òun rèé sì ṣé nǹkan ni Káyọ̀dé dé yìí tí gbogbo wa bọ́ sí ọ̀run tó bọ́ sọpẹ́ ó máa jẹ wọn mọ̀ ó di dandan. àwọn ẹgbẹ́ wọn rò pé mi alátẹnujẹ ló bá dé jẹ́ náà wèrè bá ka owó wèrè náà 1,000 wèrè tẹ̀bí dọ́là ìwọ̀n kó wáyé sí kúrò lọ ó bá ka 1,000 náà àmọ́ báwo ni láti wo. Gbárò ẹ̀. Ọlọ́ọ̀nìjọ́ kò sí. Wọ́n ní kí eternity fún ẹjọ́ yìí ẹ dá padà mo ṣe léwèrè nìyẹn ó sá kàbàkàbà kú òbí ni òun náà wàá kọ́ rẹ̀ sí tó bá gba ẹ̀yìn ọmọ ọ̀sìn yẹn máa ní sùúrù gbogbo yẹn máa ní sùúrù gbogbo tó ń dọ́kọ́ ni wúrà tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ tẹ́ bá ní ọkọ tí ò bá yìí tì ní lọ́wọ́ ẹ fi sùúrù bá lò
tó bá yẹ ọlọ́run máa gbèsè ẹ̀dẹ́ ẹ wo bí tiwa lọ́la àtẹ̀mí báyìí ṣé ọlọ́run ò gbèsè ẹ̀dẹ́ nínú ayé ẹ̀ báyìí ọkọ mi èṣù oníyà yìí àlékún tó wà àlékún tọmọ wo rèé sùn tẹlifíṣàn yìí bó ṣe wà ń bá ìṣẹ́lá ìgbẹ́ tó bàjẹ́ tí àríwò tó ń wò bàlàbàlà mi ìtorí ẹ̀ sọ pé kọkùnrin wèrè kọ́kọ́ ra tẹlifíṣàn sínú ilé fún mi. yóò ṣe problem mọ́ mi ẹ má worry. ọmọ ra tẹlifíṣàn láwìn. ẹ má worry. ṣẹ̀ráyé ọmọdọ́mọ abáfọmọ ọmọ àdúgbò. gbogbo àwọn chai yìí náà la máa parẹ́. ó ṣe ọkọ mi iná ò ní tán wù ẹ́ lágbára ọlọ́run tún máa gbé e ga jù báyìí lọ lágbára Èdùmàrè ẹ máa tún bọ́kùnrin àbí ẹ máa bó ẹ wo ẹ ṣáà máa ń wé ọmọ kalẹ̀ iṣẹ́ tèmi nìyẹn kí n máa tọ́jú ọmọ. mọ́mí iṣẹ́ ti rí kékeré ní gbogbo nǹkan tí a ṣe ń sọ ẹ̀ mo fẹ́ fi ṣe surprise fún ìyàwó mi tẹ́lẹ̀ ni because I bought her a car from America and ìwòye next week òun ló máa dé. kó ra mọ́tò kò ṣe fóun ìrora kò ṣe fóun nígbà tóun bá ń wa mọ́tò tẹ́mi ò ní mọ́tò rí párí fín ni èmi ló rà fún. torí ọmọ mi ni ẹ mọ á lè mọ. kò sí kọ́kọ́ mi á máa gbé wọn jáde níjọ́ tí màá gbé wọn jáde kán gbé wúbà ṣé àǹkọ́ arúgbó lèmi ẹ jẹ́ kémi lo mọ́tò ó ti yẹ ọkọ mi tó bá yà kó ra tiẹ̀. it's alright ẹ̀yin náà kulẹ̀ ni. you are now talking. jẹ́ kí àwa tètè máa lọ. ok ó dàbọ̀. báyìí. ẹ jíra yín dáadáa ní o ẹ jíra yín dáadáa ẹ jíra yín mo wà lé ọmọ aláàlúbà àríkà. báyìí mọ. báyìí lọ èyí tẹ́ bí kò jù báyìí náà lọ ẹ wá yé mi bó ṣe ń dà báyìí akọ́ni dá fáwọn ọ̀tá mi ọmọ náà ra mọ́tò fún mi gbogbo tí àwòrán yà máa dànù láti bí ṣe jáde bọ̀ ayé yìí ti bàjẹ́. Ìgbà ló ní gbà ń lò àṣẹ táìmù bìrìbìrì láyé wí àtẹ́wọ́ lábala o n ò mẹ́ni tó kọ́ o jọ̀wọ́ lọ́mọ yẹn dájú o pàyàmọ́ ò lè yẹ. I've got one life to live, I've got a choice to make, I choose to live by it. I've got one life to live, I've got a choice to make, I choose to live by it. You can never leave my glory, you can never tell my story, that is what God no worries. So bá ṣíwájú mi débẹ̀, good luck to you. Know me say, God did not do me better. Your time na my time, your time na your time. I will show up. So bá ṣíwájú mi.